ọmọ Yorùbá ni mí, Yorùbá ni mí, ọmọ Yorùbá ni mí, Yorùbáwùyí lórúkọ mi, Yorùbá ni mí. Gbogbo ẹ̀yin fáǹsì mi tẹ́ ń pè mí láti àná, Yorùbáwùyí nípa ọ̀rọ̀ Kwara ó sọ̀rọ̀. Ìyá kan tán pè mí sórí show tí mo ní mi mẹ́ni tó ń sọ̀rọ̀, tí mo ní mi mọ̀ ní kinní kan ss lè mọ̀ mọ̀ àbí kí náà pé àbí us lè mọ̀ mọ̀, mo ní mi mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀. Everybody wá ń pè mí lẹ́yìn ètò, Yorùbáwùyí, Yorùbáwùyí, ojojú wa, ó jẹ́ kinní kan. Mi ìjojú yín, mi ìjojú yín. Bẹ́yìn ṣe ń rí, bẹ́ẹ̀ ṣe ń rí àwọn tí wọ́n bọ́ta tí wọ́n sọ̀rọ̀ yẹn, bẹ́ẹ̀ kọ́ lèmi ṣe ń rí. Ọmọ Yorùbá má bínú sí mi. Àwọn tí wọ́n bọ́ta tí wọ́n ń sọ̀rọ̀ yẹn, bẹ́yìn ṣe kúkú rí, bẹ́ẹ̀ kọ́ lèmi rí. Tó bá ní inú ta ló dùn jù nígbà tí àwọn ss lè mọ̀ mù tí wọ́n bọ́ta sọ̀rọ̀, mo wà lára àwọn tí inú ẹ̀ dùn jù. Inú mi dùn tí tó bá ní inú èèyàn dùn pé nǹkan ṣẹlẹ̀, inú èèyàn wá dùn sí bó ṣe ṣẹlẹ̀, inú mi dùn o, inú mi dùn o. Oh my good God. I don't know bí ọmọ Yorùbá ṣe ń rí ọ̀rọ̀ àwọn ss lè mọ̀ mù, bẹ́ẹ̀ kọ́ ni èmi ṣe ń rí. Ṣé mo pé gbà tí Rashidi Ìwó tó fi kí lorúkọ ẹ̀ very dark man jẹ oyè, ṣe pé àwọn èèyàn ń bínú, ṣùgbọ́n lọ́dọ̀ tèmi Yorùbáwùyí ṣe pé kò bí èmi nínú. Nígbà tí mo wá ṣe show nípa very dark man àti Rashidi Ìwó, mo rá ìmọ̀ èèyàn tó message mi pé ọ̀nà tí wọ́n tún gbà rí yìí máa yàtọ̀. Mo ní Ṣàngó Olúkòso àyàrá inú àkàtà yẹrìyẹrì, òun lolúwo invite sínú ilé. Mo dẹ̀ fún yín ní àwọn ẹ tó bá wo show yẹn lórí péjì Yorùbáwùyí, ẹ máa rí àwọn kọ̀ọ̀kan tí mo kọ síbẹ̀ tí mo dẹ̀ fún yín pé tọ̀ ẹ̀yin lè máa rí o nírí wípé àwọn tó flag péjì mi lẹ̀ kíní mi lánàá wọ́n máa tún wà bẹ̀rẹ̀ ẹ̀yà máa bọ̀ ẹ tí wọ́n á flag gẹ̀dẹ̀ nìkan ṣe mi ò rán yín iṣẹ́ o. Ìyá tó bí yín gan mi rán ìyá yín iṣẹ́ bèrè ta sí ẹ̀yin ọmọ TikTok mi lè fẹ́ kó disturb mi o, pẹ̀lú ìtẹ̀ fẹ́ kó disturb mi rárá. Ẹ má bínú ẹ̀yin tèmi, mi nígbàgbé nǹkan tí mo ń sọ̀rọ̀, má bàa máa gbàgbé, mi nígbàgbé. So everybody ṣe ń pè mí látànà, Yorùbáwùyí ó sọ̀rọ̀, Yorùbáwùyí àwọn ss lè mọ̀ mù tí wọ́n bọ́ta ó yẹ kó sọ̀rọ̀ ní Yorùbáwùyí, ó wá ṣe bí ẹni pé ò gbọ́. Àwọn èèyàn tó wá pè sórí iṣu ẹ, ó wá ń pìtẹ́ndì ó lò mẹ́ni tó ń sọ̀rọ̀, ìgbà tí mi wá mẹ́ni tó ń sọ̀rọ̀ nǹkan. Èmi mẹ́ni tó ń jẹ́ ss lè mọ̀ mù, mi ò rí rí, mi ò gbọ́rúkọ ẹ̀ rí. Lọ́dọ̀ tèmi kò rẹ́lífáǹtì, ọ̀dọ̀ yìí tó ti rẹ́lífáǹtì lẹ ti ń sọ yẹn. Ṣùgbọ́n Yorùbá lọ́dọ̀ tèmi o, ní ọ̀dọ̀ tèmi, ojú tẹ́yìn fi ń wò kọ́ lèmi fi ń wò. Èmi rí pé Yorùbá we are getting there. Ọmọ Yorùbá ẹ má joyè aláìmoore. Torí báwọn Yorùbá ṣe ń bínú pé ss lè mọ̀ mú bọ́ta, ss lè mọ̀ mú ń sọ̀rọ̀, ó ní kí Sunday Igboho má wá sí òfò Ìlọrin kíní kan. Mi rò bóyá yẹ kéèyàn ọmọ Yorùbá kẹ́ ẹ bínú. Màá ṣàlàyé nǹkan tèmi rí níbẹ̀ fún yín. Ẹ trust Yorùbáwùyí. Yorùbáwùyí lórúkọ mi, Yorùbáwùyí ni mò ń jẹ́. Ní 29th of July 2026, ọjọ́ 29 oṣù keje ọdún 2026. Ṣèyí Mákindé kú oríire o. Ṣèyí Mákindé, àwọn ọkọ̀ ìjagun òfurufú Ṣèyí Mákindé tó lóun ọ̀dà láti jọ yìí ó ti dé. Ẹ máa gbọ́rọ̀ lẹ́nu Ṣèyí Mákindé náà. Now àwọn agbésùnmọ̀mí, àwọn bandits wọ́n ya wọ Ìjẹ̀bú o. Àwọn bandits ya wọ Ìjẹ̀bú o. Yọ gbogbo pin gold ju TikTok mi mọ́ ṣe. Àwọn bandits ya wọ Ìjẹ̀bú o. Wọ́n ya wọ Ìjẹ̀bú. Nísìn kò sí pé bí èèyàn ń lọ sóko, èèyàn ń lọ sódò, àbí èèyàn ń lọ síbì kan wọ́n wá lọ jíyàn gbé nísìn. Bandits ti ń wọ inú ilé. Ẹ jẹ́ fún mi ní ìṣẹ́jú kan. Yes, who is it? Huh? Hello? Who? Who?
can't hear you. Wọn ò dúró kéèyàn jáde mọ́ kó tó wá báyàn. Give me like next time you'll be alright. I'm going upstairs and come back to you last. All right, 1 hour. Nǹkan kọ́wé wọnú ṣó tí mo ń ṣe yìí. Ẹ tẹ̀lé má bínú. Wọn ò dúró kí àwọn èèyàn kí wọ́n jáde mọ́ kó tó máa lọ kó wọn. Wọ́n lọ ń kó wọn nínú ilé nísìnyí Ìjẹ̀bú ni o. Ẹ sáré play ẹ̀ fún yín. Ká tó wá padà lọ sí ọ̀dọ̀ ẹ̀yin tẹ́ ń pè mí àgàgà àwọn ọmọ Kwara wọ́n ṣà ń pè mí ní Yorùbáwùyí ṣó wá dá bẹ́ẹ̀ ẹsẹ̀ sì lè mọ̀ mú sọ̀rọ̀ alóúnjẹ bẹ̀ alóúnjẹ ẹsẹ̀ sì lè mọ̀ mú. Ọmọ Yorùbá ẹ má jòyè aláìmoore ẹ jòyè ẹni tó moore jẹ ẹ jòyè ẹni tó mọ pẹ́ dá ẹ jẹ́ ká máa dúpẹ́ ìdí ọpẹ́ tó yẹ kẹ́ máa dún tí má bẹ̀rẹ̀ sí ní làhán yín nísìn bí bàtà ṣe máa ń ké lótú ìfẹ́ ẹ mọ̀ wípé bí ẹsẹ̀ sì lè mọ̀ mo ṣe bọ́ta sọ̀rọ̀ ó yẹ kẹ́ máa dúpẹ́ kẹ́ máa jó kẹ́ máa yọ̀ kẹ́ máa fògo fólúwa ni kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ ọmọ Yorùbá ẹ má jẹyà aláìmoore o ẹ má jẹyà aláìmoore mo gbogbo ẹ tẹ̀ ń kí mi ẹ bá ti wọlé ètò ẹ máa bá wa láìkè ètò ẹ máa bá wa ṣí ẹ máa bá wa kọ kọ́mẹ̀ntì yìí máa fúlò ló máa fi rìn ní àná ẹ̀mejì náà fúlàgì TikTok ní lánàá àwọn ọmọ wèrè àwọn ọmọ àfìtọ̀ wẹ́rí àwọn ọmọ kàwé ǹgan ní ṣé ìyá yín lè fáyìn báyìí èèyàn máa dó màálù ẹ ká lọ sí Ìjẹ̀bú náà. pẹ̀lú wọn tẹ́nàntì wa wọ́n ní ìdìwọ̀ pẹ̀lú life wọ́n ní ìdìwọ̀ pẹ̀lú normal ìṣòro yìí wọnú ilé wa Jésù láyé mi ìmọ̀ tó mú mi àtọkọ mi àtọwọ́ tẹ́nàntì orí sí lásásí orí pop lásásí lókè Ọlọ́run yọ wá òun lọ́wọ́ yẹn pull up fún wa yìí àkọsẹ́ yẹn pé fámìlì ni Ọlọ́run ló kó bá ti kó wa lálẹ́ yìí tó ń sídì tó ń sọ èdè tó ń tọ́nú tó ṣe sínú yàrá inú ibi tá a wà nínú ilé story time lọ́la mi ò tẹ̀ gbádùn àmì ara mi gbọ̀n ni mo tẹ̀ rò pé mo ti kú lálẹ́ mo rò pé wọ́n ti gbé mi lọ ọ̀rẹ́dì mo ti kú ni mo ti kú ọ̀rẹ́dì kan tó mọ̀ kó sọ nìyẹn mo fi ń kọ́kọ́ kó gbàdúrà wọ́n ṣe ọmọ mi ọmọ mi kéré fúnkọ́ mi bá ní ti wà ń pẹ̀rù o ó ti kó ṣe bẹ̀ lágbà kó ṣe bẹ̀ ibẹ̀ lábẹ́ fún bọ́lẹ̀ tẹ́lẹ̀ pé bí a ká máa lọ kàgbà bíbà yìí ní kàgbà bíbà yìí sábọ́lẹ̀. ẹ ṣáà rí bọ̀ tí wọ́n yìn. wọ́n yìí di mí ní bísínẹ́sì mi. Bábí ti sọ pé ọ̀nà ìlú lẹ́yìn Yorùbá. Wọ́n yìnbọn sílẹ̀. Jẹun, ẹbí wa ń kọ́. Ibi báyìí gan búlẹ̀tì yẹn wọlé ń bíbáyìí. Wàláì. Búlẹ̀tì yẹn wọlé sí bíbáyìí o. Ó dẹ̀ pélé ló wọlé síbẹ̀. Ọmọ no be small o. Ẹgbẹ́ wa sọ abẹ́ lóyún. Adé bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó rí kì. Àwọn kí èlé kan Wọ́n máa gba kílọ̀ wọ́n máa pè wọ́n bọ́ sí ìgbà tó ń bá yìí. ṣé kò sí kí ni ilé Aṣọ ọmọ yẹn kó lè máa ṣọ ọmọ yẹn dáná. ẹ kà dúró ná. Bandit ti wọ pẹ́rú o. Bandit ti ẹ rí. Orí sísítẹ̀mù tí ń bá wọn sọ̀rọ̀ wọn náà bá sọ̀rọ̀ wọ́n ní máa sísítẹ̀mù attract more viewers. Tẹ bá lọ́gùn ní kẹ láìpẹ́ ẹ o. Ṣùgbọ́n máa wá kẹ láìpẹ́ kẹ bá wá sí ẹ̀. Bandit ti wọ ìpẹ́rú. Kí ló sọ? Under state wo ni Ògùn state ní ìpẹ́rú wà? Ìjẹ̀bú ìpẹ́rú. Ẹ wo bí wọ́n ṣe fi ìbọn. Lórúkọ kú gbàgbó. Bí géètì yẹn ṣe nípọn tó. Ẹ wo bí wọ́n ṣe fi ìbọn dá pátánì sí lára. Mistake tí wọ́n máa yẹ pé kò yẹ kó sọ síta pé bí kò báyìí làwọn sá pamọ́ sí. Kú gbàgbó. Kò yẹ kó sọ síta rárá. Ẹ wo bí wọ́n ẹni bá wà lórí TikTok tó bá fẹ́ wò wá. Ẹ máa bọ̀ lórí YouTube wa because TikTok they can flag it at any time. Yorùbáwùyí ó kàn fún wa lórí TikTok yẹn lè máa fi wá lórí YouTube. And mind you if you are sending request lórí TikTok mi tí ẹ bá lè send mi. Ṣé lóòótọ́ ni kí nìyẹn? Mi ò ní gbé yín wọlé o ṣé wọ́n wulẹ̀ send request ẹ wà ní comment ẹ máa comment
kí ni problem gbogbo yín báyìí kí lè ń wá lórí ìyàwó ní àwòbí wọn. ìpẹ́rù rẹ̀ mọ understate wo ló wà. bandit ti wọ ìlú ìyálàdúrà wọ́n wọ ìlú lọ́ba tẹ́lẹ̀ lọ sóko mọ́ tẹ́ bá kọ̀ tó pé ẹ̀ lọ sóko tẹ́ kọ̀ tó pé ẹ̀ jáde mọ́ ẹ̀ wọ mọ́tò ní kò tó máa di gbé ní express wọ́n ti wá ń wọnú ilé wá bá ọmọ Yorùbá wọ́n wọ inú ilé lọ bá ọmọ Yorùbá àwọn ọmọ náà bá fi ń sọ ìlú nígbà yẹn dà ìpẹ́rù ibi tí ìpẹ́rù ọgbà tí ó ṣe mo ti bímọ ọwọ́ ta ló ti bèrè pé ṣé ó ti bímọ. wọ́n yẹ tẹ pẹ́rù according to story tí mo gbọ́ according to history tí mo gbọ́ wọ́n ní wọ́n gbé ìpẹ́ òkú tó máa ń pè ní ìpẹ́ ní Ìjẹ̀bú wọ́n ní ó sọ fún ọ̀pọ̀ ibi tí ìpẹ́ yẹn bá tó wá ti ibi sókè ìjẹ̀bú ló sí. n táwọn bàbá yẹn fi ń gbọ́. wọ́n ti ṣe bẹ́ẹ̀ lórí yẹn. ok ní bá dẹ̀ lè kàn. táwọn bàbá yẹn fi ń gbọ́ òun irú mọ́lẹ̀ nígbà yẹn ibo ló wà wọ́n ti fi láì gba ilà láwùjọ kò sí wàhálà láti ti wọ̀ pẹ́rù o ọmọ Yorùbá kí ni ṣíṣe ìpẹ́rù sí Ogun State God bless you ẹnìkan ní ìpẹ́rù Rẹ́mọ náà ti pẹ́rù Ìjẹ̀bú èyà mi mọ́ o wọ́n ní ìpẹ́rù Rẹ́mọ Ogun State ṣáà ló wà God bless you ẹni tó ti pé Ogun State ló wà mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò yìí according to the time kí sòyí bá balẹ̀ kí n tó lọ sí ọ̀dọ̀ Ṣèyí Mákindé ẹ ti lọ́dọ̀ olóòtú dàbí ọmọ Ìgbòho ìṣàánú torí propaganda tí wọ́n sọ ní Kwara wọn sọ̀rọ̀. kò bá ṣe sọ̀rọ̀ gé skin ní táwọn èèyàn. ọ̀rọ̀ tìbí dẹ̀ máa yàtọ̀. àwọn èèyàn ṣe ya èké wọ́n ṣe fi èké ba ayé àwọn èèyàn jẹ báyìí. ẹlòmíì ò tó bá ta ẹni yẹn ó ní sọ̀rọ̀ gé sí rèé. ẹni bá náwó ló ń ṣe sọ̀rọ̀ gé sí náà. ẹni tó bá lè sọ pé Ìgbòho ló pa ẹ̀gbọ́n mi àbí tó pa bírọ́dà mi nìkan tó jáde kò sí náà n sọ ogun tá a jà ní Mọdákẹ́kẹ́ o ogun nìyẹn ajagun ni tòlẹ́sí tó lè sọ fún yẹn máa ń jagun bọ̀ pé yẹn sọ wípé mo gbówó fún Ìgbòho kọlọ́ bá mi pẹ́ nìkan àtàyà nìkan ní sẹ́rí láyé ní bẹ́ẹ̀ fi olómìnira ní fámìlì kí wọ́n á gbowó lẹ́nu láti fi lọ́wọ́ pọ̀ lọ́wọ́ pàyàwó òun tèmi kọ́ ni ẹ̀jẹ̀ kẹ́yìn ẹ̀jẹ̀ àká síbẹ̀ mo rò bóyá ẹgbọ́n nǹkan tó lè Sunday Adéyẹmọ Ìgbòho tó sọ pé òun kọ̀ kí ni Sunday Ìgbòho ṣàkọ̀ because gbàtà wọn bọ́ta ọdún fẹ́ yọ kíní ó fẹ́ yọ kíní kan ó fẹ́ yọ gbá ó fẹ́ yàwó ṣe bí ẹgbọ́n nǹkan tó lè Sunday Ìgbòho pé òun kọ̀ ẹ pé fídíò yìí old video ni this is an old video nítorí tí ń sọ̀rọ̀ wípé ìyànjẹ lòun kọ̀ kọ́ máa wọ̀lú kọ́ máa pàwọ́ èèyàn wa kọ́ máa wọ̀lú kọ́ máa gbé wọn kọ́ máa bá wọn sùn kọ́ máa ṣe gbá kọ́ máa ṣàwo ó ní nǹkan tó ń kọ́ nìyẹn. ní kẹ́lẹ́bà kó má jẹ̀fọ́ ní kó ní mọ́ ní má rò kọ́ wọ́n dey are full of propaganda and lies wọ́n parọ́ jù ọ̀fọ́n ọ̀lọ́ ẹ wo kó tó dípà continue ẹ̀jẹ̀ kàkà polówó ọjà. Njọ ó ṣáná wọlé tẹ gbàrọ gùdù lọ́dà. This is original. wọ́n lù kọlù gbàrọ gùdù òǹdàgígbàgì pọ̀ ńlẹ̀ jẹ́ ohun ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀ àmọ́ wọn ò tẹ̀ wọ́n. ẹ̀jẹ̀ àjọ tara wa lólobó yìí fún ẹni fẹ́ ojúlówó lace ní vision trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ tẹ @bodytalk_accessories ní Instagram àti TikTok. bẹ́ẹ̀ ni tìrìn ní ọtí kò ní lóòótọ́ àṣẹ lóòótọ́ lẹwà àti ẹrù ń sọ̀rọ̀ lára. Bodytalk Ventures mo ti rí o ní message send deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀yin tí òkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok. lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Bodytalk Venture àṣírí àwọn tó dá quality mọ̀. gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó gay òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi ńlá ti lè rí lace lóríṣìí bíi Swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace SKG lace Austral lace exclusive babalá luxury kì í gbó kì í ya kòkó júdà. Bodytalk ó lọ fún agán o tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè. ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹsí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó
tẹ̀wọ̀n lélẹ́yìí àsàdànù sí bẹ́ẹ̀ kì í bó kì í gbẹ̀dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelries Dubai twin jewelries 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní body talks jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kú fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn sí @bodytalks_accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok Body Talks Venture ìmúra tó ń kán tó fashion tó gbé fashion pọ̀. ẹ ṣe ẹ̀yin tí Yorùbá wù ẹ bá mi kàn sí @bodytalks or elegantjoy26 lórí Instagram àti TikTok ẹ bá mi patronize wọn aṣọ lẹfẹ́rà ní gbèlè ní ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ọrùn lẹfẹ́rà tó yẹ pé ẹfẹ́rà lára tún tà ní ọ̀rọ̀ àbẹ́fẹ́rà lẹ́yọ nígbà tí wọ́n fẹ́ ṣe pátí pátí lẹ́fẹ́ ṣe yẹ wọ́n fẹ́ mú aṣọ ẹbí ẹ kàn sí @bodytalks wọ́n máa supply yẹn má bínú o bí yẹn ń sọ̀rọ̀ lẹ́nu bí yẹn ń sọ̀rọ̀ láàárọ̀ yẹn má bínú so +447 587 728 824 +447 587 728 824 ní nọ́mbà wọn UK wọ́n ní ṣọ́ọ̀bù ní UK wọ́n fẹ́ patronize wọn ní UK abẹ́rẹ́ tó lókun nídìí ni wọ́n tẹ bá pè wọ́n ẹ fún wa ní kẹ wá wo tẹ ẹ fẹ́ tẹ bá dẹ̀ fọ́lọ́ wọn lórí Instagram àti TikTok tẹ bá sọ fún wọn pé mo tẹ́ ẹ ní sẹ́ni yìí o wọ́n á dì níbẹ̀ fún yín UK lẹ́wà ní US ní anywhere tẹ bá wà ní the world they deliver worldwide tẹ bá dẹ̀ wà Nàìjíríà wọ́n ní ṣọ́ọ̀bù Nàìjíríà náà tẹ́tí lè lọ ra nǹkan tẹ bá fẹ́ ṣe àrà túntà pé ẹ fẹ́ máa kó lọ́pọ̀ yanturu tó máa lọ túntà náà wọ́n máa fún yín ní price yẹn @elegantjoy26 ẹ ṣeun gan ẹ yẹ ká lọ sí ọ̀dọ̀ ìyá kan náà wá kó lọ yá nǹkan wá sọ̀rọ̀. pékélépékélé arúgbó jẹ gbèsè ta ní ọ̀sán èso mọ̀ ti pàdídà nípínlẹ̀ Kwara ọmọ ti ń lajà. bẹ́ẹ̀ ni ìyá mi ọkùnrin. bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ tó bí obí fún wọn nílùú bòmí ọmọ ti bí akọ fún wa nípínlẹ̀ Kwara báyìí o. nǹkan tí ó kàn yí wa ń bẹ̀ ni pé àwọn abẹnugọ àwọn tí wọ́n láṣẹ yìí tí wọ́n nífọ̀n tí wọ́n lè kánlẹ̀ yìí wọ́n tiẹ̀ wá jáde kán ṣàlàyé fún wa pé reason tá a fi fẹ́ Sunday Igboho nípínlẹ̀ Kwara rẹ̀ ẹni tó wá táyé kójú tí wọ́n kódù tá a lọ pàdé. táwa náà mọ̀ pé olóbìnrin rẹ̀ ti wọlé àwọn èkó tí wọ́n fara mọ́. kò yé mi ni o kò yé mi ni o ṣé bí ọ̀pọ̀lọpọ̀ ìlú ṣe ti nípínlẹ̀ Kwara yìí fọ́tẹ̀ àwọn tí wọ́n wí yìí lọ́rùn ni àwọn tí wọ́n ní wọ́n kán Sunday Igboho ọ̀gbọ́dọ̀ wáyé àwọn Emirate kìíní kan àwọn káàpù kìíní kan tọ́ra àgbọ̀dọ̀ sọ̀rọ̀ nípínlẹ̀ Kwara yìí tí ó bọ̀ ni nígbà tí èsì ti gọ́fúnà Ṣèyí Mákindé gọ́fúnà Ṣèyí Mákindé ní lọ́rẹ́dì láti tẹ́tí sí ọ̀rọ̀ aráàlú. ibi tá a sùn la tẹ́ mọ sí nípínlẹ̀ Kwara o bẹ́ẹ̀ ni ibi tá a sùn la tẹ́ mọ sí bá a ṣe rìn ní ò tí ì yé mi ìmọ̀ bó bá yé lómi èyí tó bá yé dàpọ̀ ẹ bá wa sọ́sọ́ndà conversation kí ló ṣẹlẹ̀ gangan ọmọ aládìkún wọ̀ pínlẹ̀ Kwara ìròpó ní kí àwọn aṣèjọba ìpínlẹ̀ Kwara múrúwà bíyọ̀ wá mi èmi ò rò bẹ́ẹ̀ bó bá tiẹ̀ wá ní ẹ múrúwà bí kẹ́ ẹ múyọ̀ wá tí pa yín ọ̀bá ka ẹ pa àwọn tọ́rọ̀ kàn kí wọ́n wà ẹ tó pé gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara pátápátá kan wà lọ́wọ́ dé kí la ṣe kí ló tẹ́ rò pé ìpínlẹ̀ Kwara ó gbọ́dọ̀ dàrú pátápátá èmi rò pé ẹ̀sùn ọmọ aládùúgbò wò ni pé àwọn Fúlàní Yorùbá rèé àwọn Fúlàní Ìlọrin rèé àwọn Fúlàní Kwara rèé kílẹ̀ ń wá lórí ìyàwó ní àwùjọ wọn mi ò gbọ́dọ̀ bí wọ́n wáyé bíìsì báyìí mọ́ ni kí wá ló dé kí ló wá dé tọ́jẹ́ pé tí gbogbo ayé kọjú sí ẹni káwọn ọ̀gbẹ́ kí ló dé jáde ṣàlàyé fún wa ọ̀pọ̀lọpọ̀ ní pẹ̀lú láti wálé jìnnìra fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba nígbè àgàdà ní àwọn ìlú gómìnà wọn ti kúrò níbi tí wọ́n jọba lé lórí kí ló dé ẹ ṣàánú wa ẹ jáde ìkàlẹ̀ yẹn fadá ìpínlẹ̀ Kwara náà àgbákò. ẹnu ọmọ wa ní báyìí o. ṣe àti nǹkan tí ìyá yẹn sọ nípínlẹ̀ Kwara bọ́ sọ̀rọ̀ tí ẹ ó bá ọ. ọgbà tí ó ṣe mo ti bímọ ọwọ́ ta ló ti bẹ̀rẹ̀ pé ṣé ó ti bímọ tí ẹ ó bá ọ nípínlẹ̀ Kwara tó pẹ́ tó ti pé Yorùbá wù yóò sọ̀rọ̀ nípa ss map èmi máa ti kọ́ra ìṣàlàyé bá mi rúbu ẹni mi ò happy mo happy mo po
mo jẹ ti iṣẹ́ lé ní àná mo jẹ pápápá mo sọ àwọn èèyàn ń pè mí Yorùbá wù mí àwọn ssc lè wọ́n lọ́nà pé kí wọ́n ní kò má wà ó sọ̀rọ̀ nípa ẹ̀ àbọ̀ mi bẹ̀rù wọn bẹ̀rù ta ni ìyẹn máa bẹ̀rẹ̀ ní tí kò mọ̀ wọn ò rẹ́dí báǹtì nínú ayé mi táwọn náà yà sí ní 1,000 naira ni. ẹ máa kẹ́rọ ọmọ wá sẹ́. mo fẹ́ béèrè lọ́wọ́ yìí àwọn náà yà sí ní $1 àbọ̀ $100 àwọn náà yà sí ní $100 ẹ pé àwọn náà yà sí ní $100 nísìnyí máa mọ̀ wọn Yorùbá wù owó ni tèmi lẹ́yìn owó tún ni tọ́pọ̀ àwọn náà yà sí $100 nísìnyí máa tún mi ò rí wọn rí mi mọ̀ wọ́n rí ọdún wọn àwọn alábòsí ni mo ṣe lánàá àwọn èèyàn fi ń ṣe yẹn wọn ní Yorùbá wù yàgò sílẹ̀ oníṣe èmi ò mọ̀ wọn omi ò rí wọn rí mi dẹ̀ mọ̀ wọn torí ẹni tí mo bá wà presentable èmi ò fẹ́ mọ orú wọn. kò bá ṣe sọ lóge kí ni táwọn èèyàn. ìpínlẹ̀ Kwara dà. àwọn èèyàn ṣe ya èké wọ́n ṣe fi èké ba ayé àwọn èèyàn jẹ báyìí. ẹlòmíì ò tó bá ta ẹni yẹn ó ní sọ lóge sí ìrìnsọ. ẹni bá lówó ló ń ṣe sọ lóge sí náà. ẹ̀yin èèyàn mi mọ̀ bóyá ẹgbọ́n nǹkan tí wọ́n sọ ẹni tó ń sọ̀rọ̀ yìí kò kí ń ṣe ọmọ Kwara o mo kàn fẹ́ kí gbogbo Yorùbá mọ̀ wípé tó máa ń kúrò ní Kwara tán tí Yorùbá bá dìde ká pawọ́pọ̀ ká gba Kwara kalẹ̀ tó bá ti kúrò nínú Kwara tán ohun tí wọ́n ń plan láti gbé wá bá wa nílẹ̀ Yorùbá lélẹ̀ ẹ pa play kan lánàá ẹgbẹ́ kan tí ẹ náà sọ now ìyẹn ni tó bá ti fi mùsùlùmí sílẹ̀ ànábì ní ká pa ọ́ ni ẹ tún wá wo eléyìí náà nísìnyí eléyìí náà ṣọmọ Kwara yìí tó sọ̀rọ̀ yẹn náà ọmọ Ògùn state ni o nínú Dàpọ̀ Abíọ́dún eléyìí of Ògùn state ìyẹn ló ta play lánàá tó ní wọ́n ní kó pa ọ́ ni eléyìí náà sọmọ Ògùn state lòun náà o òun náà ní kó pa ọ́ ni ànábì ní ká pa ọ́ ni ohun tí wọ́n fẹ́ introduce fún anilẹ̀ Yorùbá lélẹ̀ you do anything they power you do anything they power you do anything they power they are people family this is what they want to introduce to us in Yorùbá land so tí Yorùbá bá kọ̀ láti fi mọ̀ ṣe ọ̀kan ká pera wa ló ká ṣe ra wa ní òṣùṣù ọwọ̀ tá a ṣe ìwọ làbí ìwọ ní gbá ìwọ làwo ànábì ní apá ọ̀nà fẹ́ gbé wá fẹ́ fi bọ̀dù sọ̀rọ̀. ẹmu kò láyé. olúwo ló ṣe kí nìyẹn. mo tẹ̀ ń bọ́ ní ṣáàdì bó ní ilé ọ̀dọ̀ ẹ̀ lọ. àpàdé pípa yín ni. ọba ń sọ̀kò. ìbọn ọ̀gbẹ́ ṣáàdì ẹ̀ lọ́la bẹ́ẹ̀ máa rí ara rẹ̀. máa pè é náà. àbí tó bá wà ní òkè jáde lẹ́yìn. oní tó bá ti kíni abẹ́rẹ́ gbọ́ra wa ni. ṣé o ti gbọ́ oní tó bá jáde lọ́la ń kọ́ àwọn kí ló sọ. ọjọ́ tó bá fi lè mọ̀ pé ànábì wa Muhammad òjíṣẹ́ ńlá ó ti mọ̀lú ọjọ́ tó bá fi lè mọ̀. bàbá tí wàá gbalẹ̀ Yorùbá tán àwọn ọmọ wa tó yẹ kó lọ sí school of nursing kó lọ sí school of engineering kó lọ kàwé wọ́n yọ máa ronú lélẹ́yìn sọ̀rọ̀. ṣẹ́ẹ̀rì mọ̀lú ọjọ́ tó bá fi lè mọ̀ pé ànábì wa Muhammad òjíṣẹ́ ńlá ó ti jáde kó láàrin àwa mùsùlùmí ọjọ́ òun náà ni ò ní gbà ká pọ̀ ọ́n mọ́ because yóò mọ̀ wé pé ní ẹni tí ì ti júmọ̀ yín lára náà ló ti ṣaláìsí yẹn tó fi mú àwọn ewúrẹ́ wọn mọ̀ pé ànábì wa Muhammad ti jáde láyé ọjọ́ tó bá fi lè mọ̀ pé ànábì wa Muhammad ọjọ́ òun ni wọn ní gbà ká pa àwọn mọ́ sọ pé sallallahu alaihi wasallam ànábì tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ni ẹni tá a. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar.
Allahu Akbar, Allahu Akbar. Pé gbogbo a máa ronú lélẹ̀. Ó lágbára. Ó ní agbára. Nǹkan bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ wá ìṣẹ̀lẹ̀. Bí wọ́n ti fẹ́ gbogbo a máa ronú lélẹ̀ yìí. Màálù lọ́ba ti pánà bí ti kú ní onígbà kan pa àwọn mọ́. Náà ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ tẹ̀lé méjì tí ó gàtẹ́. SS lè mọ̀ mù. Ẹni tó bá fẹ́ think about that book Alukuranu. Think about that book. Now, ká tó lọ sọ́dọ̀ Ṣèyí Mákindé. And again, I have one video yẹn tí mo fẹ́ play fún jẹ́ tó gbogbo ọmọ Yorùbá. Bí ẹni kọ́kọ́ sọ tèmi àbí kọ́kọ́ play fídíò yẹn. Ṣé kí n kọ́kọ́ sọ nǹkan tèmi ṣe pé ẹ̀yin ọmọ Yorùbá pé kẹ́ máa jòyè aláìmoore. Àbí kí n kọ́kọ́ play fídíò tí mo fẹ́ play fún gbogbo nǹkan tó máa ṣọ́ọ̀kì ní. Ok, ẹ̀yin kọ́kọ́ sọ tèmi. Ẹni tẹ́ bá ń wo show yìí. Ẹ bá wa like it. Ẹ jẹ́ kó rìn. Ẹ jẹ́ kí àwọn ọmọ Yorùbá kí wọ́n rí wípé ẹ má jẹ́ ká jòyè aláìmoore. Gbogbo wa pátápátá là ń pariwo wípé a fẹ́ orílẹ̀-èdè Yorùbá. A fẹ́ kí àwọn ọrúmọlẹ̀ kí wọ́n gbà wá kúrò lóko ẹrú. Wọ́n ní tí àdúrà bá gbà tán apá aládùúrà ò kì í ka èèyàn mi ṣe ń gbọ́. Wọ́n ní tí àdúrà bá gbà tán apá aládùúrà ò kì í ṣe kí ni. Ẹ má yẹ ká jòyè aláìmoore fún àwọn irúmọlẹ̀ Yorùbá. Nígbà tí àwọn SS lè mọ̀mù tí wọ́n bọ́ta tí wọ́n ń fọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu. Mo bá àwọn Yorùbá ṣe ń bínú bí wọ́n ṣe ń pè mí Yorùbá wuyì ó sọ̀rọ̀ ó ṣe gbá ó ṣàwo mo lé mi ò rí bẹ́ẹ̀ ṣe ń rí bẹ́ẹ̀ mi dẹ̀ ṣe ń rí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀yin ṣe ń wò. Yàrá ni Yorùbá wuyì ó ń dọ́gbọ́n ni ó fẹ́ dá sí ni ṣé mi ò fẹ́ dá sí ṣé mi ò fẹ́ dá sí. Ẹ̀yin lẹ pé àwọn bàbá yín ẹ̀yin lẹ pé àwọn ìyá yín ẹ̀yin lẹ pé gbogbo àwọn tẹ́ ẹ gbójúlé gbogbo ẹ̀yin tẹ́ ẹ padà sílé pé ẹ ṣe ìsìlámù mọ́ ẹ ṣe àjòjì mọ́ ẹ padà tó bá ọ̀rọ̀ tẹ́ ẹ ń sọ. Kí ni problem ló gbé nígbà kí lẹ́yìn wá lórí ìyàwó ní àwọn òbí wọn. Ṣé o ti gbọ́dọ̀ bí wọ́n láyé bíìsì láì lóyún? Ẹ mọ̀ wípé ẹ ń wúre ni mo fẹ́ bèrè lọ́wọ́ ni. Ẹ pẹ̀lẹ́ ìyá aládùúrà. Mi ò mọ iye ọjọ́ tó rántí ẹ̀ ládùúrà tó gbàdúrà fún. Ṣé àwọn tí wọ́n bọ́ta ìgbà tó rántí ẹgbẹ̀rún ládùúrà tó gbàdúrà fún bẹ̀rẹ̀. Ṣé wọ́n bọ́ta? Náà mo ń bèrè lọ́wọ́ yìí. Àwọn tí wọ́n bọ́ta ń sì kọ́kọ́ má dìgbà wọn. Ṣé wọ́n bọ́ta? Àwọn tó ní Senegal àwọn tí wá. Ṣé ẹ̀yin lẹ ti dìbò wọn lọ́fun? Mo ń bèrè lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá ni o. Ṣé ẹ̀yin lẹ ti dìbò wọn ní ọ̀fun? Ẹ̀yin lẹ ń sọ wípé Elédùmarè kó ṣàánú yín káwọn orúmọlẹ̀ ṣàánú yín. Ìyá tí mo play fún yín yẹn tó sọ̀rọ̀ lórí íńtánẹ̀tì tẹ́lẹ̀. Náà 70% Yorùbá tí wọn ò kí ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí SS lè mọ̀ tó ti sọ̀rọ̀ jáde rí pé everybody ti lọ turning light ni ẹlòmíì kan fóònù ẹ̀ kò ní ẹ̀ dáadáa yet ó sọ̀rọ̀. Ẹ má ṣètò báwọn jà fúnra wọn náà mọ̀ fúnra wọn lóògùn jẹ ẹ má ṣètò báwọn jà. Àwọn tí ọba 33 sá kúrò nílùú tí wọn ò sọ kankan nípa ẹ̀ tí Sunday Àdìsá ọmọdé yẹ mọ wọn wọlé wọn ní kó má wọlé mọ́. Àwọn tí wọn ò bọ́ta káwọn yẹn wà pẹ̀lú mi ṣá. Àwọn tí wọn ò bọ́ta sọ fún bandit. Kò bá ṣe sọ́rọ́ gate kí ni táwọn èèyàn. Àwọn èèyàn ṣe ya èké wọ́n ṣe fi èké ba ayé àwọn èèyàn jẹ́ láì. Ẹlòmíì ò tó bá ta ẹni yẹn ó ní sọ́rọ́ gate ló ṣe. Kí wọ́n lọ sún àwọn bandit tí wọ́n gé èèyàn 200. Ẹni bá náwó ló ń ṣe sọ́rọ́ gate náà. Àwọn tí wọn ò bọ́ta kí wọ́n
sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n kọ́ ní Kwara State Èkìtì ní church tí wọ́n pa ìmọ̀ye èèyàn tí wọ́n wá bọ́ta pé wọ́n fẹ́ sùn àwa àsáòdà ṣé ẹ̀rí pé wọ́n ti tẹ̀jẹ̀ ara wọn síta báyìí no mo ń bèrè lọ alálẹ̀ God bless you ìyá mi bàbá mi Ṣọlá Gbadé àbí ìyá mi Nọ̀físà tó dúpẹ́ lọ́wọ́ ní ìṣe kọ̀m̀pútà ìrìnà òkú gbẹ àpò yín ò ní gbẹ ṣé ní sọ̀tà ṣe lánàá ẹnìkan kò wọlé sórí show yẹn ó ní àsìkò ti tó àsìkò ti tó yẹn inú mi wá á gbogbo ọmọ Yorùbá wá ń kọ sí kọ́mẹ́ǹtì ẹ̀ pé àsìkò ti tó àsìkò ti tó àsìkò ti tó. olúbáyìí. so ẹ̀yin ò wá rí nísìnyí pé àwọn irú mọ́lẹ̀ wọ́n ń ṣiṣẹ́ báyìí ẹ má yẹ ká ju ìyá aláìmoore ẹ má yẹ kọ́rọ̀ àwọn ẹ̀ṣẹ̀ lè mọ̀ mù ẹ má yẹ kó dùn yín ẹ má yẹ kó bà yín nínú jẹ́ ó jẹ ẹ lè sọ̀rọ̀ lórí ẹ̀ o ẹ kò lè sọ̀rọ̀ lórí ẹ̀ kò tó jẹ́ kí gbogbo wa máa dùn ni ẹ ti bá wà nílùú òyìnbó àwọn fídíò yẹn ẹ máa pín káàkiri ẹ máa fi hàn àwọn òyìnbó tó wà níbi iṣẹ́ yín ẹ máa fi hàn àwọn tẹjọ́ ń ṣiṣẹ́ àwọn Portuguese àwọn Spanish àwọn Mexicans ẹ máa fi fídíò yẹn hàn wọ́n wípé àwọn lọ́ọ̀yà kan rèé o àwọn lọ́ọ̀yà kan rèé o wọn ò ní kí bandit máa wọ̀ ọ̀lú mọ́ o ṣùgbọ́n gbà tí ẹni tó fẹ́ they ban saviour and accept bandits ẹ máa fi hàn àwọn èèyàn àwọn ọ̀gá yín bí iṣẹ́ sọ̀rọ̀ débẹ̀ wípé abẹ́rẹ́ rí tó bá ti pọ̀ tán kí ló ṣe é ó yà mí lẹ́nu ni tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ni àwọn lọ́ọ̀yà kan rèé wọ́n fẹ́ sùn ẹ̀ tó wá sí kínní ṣùgbọ́n àwọn bandits wọn sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ kékeré wọ́n ti máa rí fọ́tò wọn wọ́n máa rí fídíò wọn á lè sọ àwọn ọmọ oníkẹ́kọ̀ọ́ àwẹ̀ nílùú òyìnbó tó wọ́n tó fáwọn ọmọ pé ẹ lọ máa kàwé ní Saudi Arabia ẹ lọ gba físà òmà físà ránù àti ìráàdù ní káwọn ọmọ wọn lọ gbà let people know them share the video to put you alálẹ̀ ló pẹ̀lú wọn sọ̀rọ̀ jáde àwọn alálẹ̀ ló jẹ́ kí wọ́n pariwo síta aláàánú ni wọ́n ní Àdìsá Bọ́ládìkún the fear of Sunday Igboho is the beginning of wisdom aláàánú ni wọ́n bọ́ tàpádìsá Àdìsá rè ẹ pín ọ̀rọ̀ wọn káàkiri àgbáyé ẹ jẹ́ ká yé mọ orú ewé tí wọ́n jẹ́ àdìgbà sí kíkọ́ alálẹ̀ lọ́dọ̀ tèmi inú tèmi ń dùn ni o because ara àwọn evidence tẹ̀ ń kó jọ ara àwọn evidence kan náà tó ń máa jáde lọ wà dúró lé mi. ọmọ tó máa ya ní ìbù tó máa lọ ya lóòrùn ọmọ tó máa ya lóòrùn tó máa lọ ya ní ìbù. tó mọ ẹgbẹ́ abẹ́lẹ̀ ọmọ jẹ́ wípé ọmọ máa yà ní pé fọpọ̀ mọ́yọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan sọ lánàá ara àwọn evidence nínà wípé ọmọ tàbí kí nìsá kúrò láàfin ní Kwara State wọn ò sọ nǹkan kan sẹ́yìn ẹ̀yìn wa tẹ̀lé padà lọ ṣiṣẹ́ nísìn. it's an evidence tí ìpa àwọn alálẹ̀ ló ń ṣiṣẹ́ àwọn alálẹ̀ ló ti wọ̀ mọ́ lọ́dọ̀ tèmi o mi ò mọ̀dọ̀ tí yín o lọ́dọ̀ tèmi inú tèmi ń dùn gan pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn wípé ó tún fọlá lórí sí omi pé àsìkò ti tó á jẹ́ wípé àsìkò ti tó. tí ìpàsìkò ti tó nísìnyí àsìkò ti tó àwọn tó ń bọ̀ta ìyálà ìyá àwọn máa ń lò sí wa ẹgbẹ́ sẹ́yìn lẹ́yìn lẹ́sìn ìgbọ̀ wọn lọ́fù. no mo ń gbèrè lọ́wọ́ nínú àwọn tó wá láti Sudan tí wọ́n bọ̀ tàtẹ̀lẹ̀ tí ń forí balẹ̀ fún wọn ṣéṣéwù àkàràmú kàláwù dùdúrà kàláwù ẹ̀kọ́ lákàláwù àmàlà lákàláwù àwọn tẹ̀yìn ṣéwù fún tẹ̀yìn forí balẹ̀ sí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ìbọn náà ti bọ̀ tàyín sí wọ́n ní Fúlàní làwọn wọ́n ní Sudan làwọn ti wá wọ́n ní Mali làwọn ti wá wọ́n ní Senegal làwọn ti wá ẹ bá mi gbá àwọn ọ̀rùn ọ̀lọ́gá ẹ bá mi gbé Ṣàngó Olúkòso àyàrá àná ga ẹ fi bàfọ́ ya orí rí Ọbàtálá mojúbà o ẹjúbà gbogbo ìmọ̀lẹ́lẹ̀ Yorùbá pátápátá ẹ máa dúpẹ́ ni yes àsìkò ti tó wọn ò máa bọ́tà sọ̀rọ̀ ni wọn ò ní gbádùn tí wọn bá sọ ṣùgbọ́n wà nínú Bíbélì náà pé ọba ò ní sinmi àti tó bá dá kinní kan kí ló pẹ̀ àti tó bá dá lọ́lá wọn ò ní sinmi ọkàn wọn ò ní balẹ̀ àti sinmi God bless you ọkàn wọn ò ní balẹ̀ ọ̀nà máì ló go touch ground ẹni fúnra tèmi fúnra El-Rufai ló fẹ́ nu ara ẹ̀ sọ wípé jẹ́ àwọn tó fẹ́ bá wọn jà tó ń bá ń báyàn jà nǹkan máa kú nínú àwọn ni
ó ní kó lọ bèrè lọ́wọ́ Yar'Adua ṣé Tinubu náà ti gbígbọ́ ẹ̀wọ̀n ẹ̀rù ìfàyè lẹ́nu gbàtẹ́rù ìfàyè máa fi sọ wípé àwọn kí lórúkọ ẹ̀ àwọn fóònù asọ̀rọ̀kì àwọn àìjáàkì àbí àwọn táàpù ẹ̀ ní evidence ò wà Yorùbá mú bí pé fídíò yẹn kẹ́rìbọ̀dì lọ ẹ máa kó pamọ́ as evidence ti ń jáde àsìkò ti tó it is not evidence for us fún mi mo jẹ lò mo mẹ́nu kó bẹ̀rẹ̀ díẹ̀ kódà kan orí sísítẹ̀mù tí ń bá wọn sọ̀rọ̀ wọ́n ló ń bá sọ̀rọ̀ orí sísítẹ̀mù tí ń bẹ̀ sọ̀rọ̀. mo fẹ́ pè fídíò kan ẹjọ́ kó dáadáa o ẹjọ́ kó dáadáa torí ẹlòmíì lè yíbọn lórí ṣíà bí ṣe máa sọ́ọ̀kì tó ẹlòmíì lè yíbọn. kú gbàgbé. èmi kọ́ ni mo sọ fún màálù àtẹwé pànàbí ti kú o ìyá tí màálù bá mọ̀ pé ànábì ti kú jẹ́ ilẹ̀ dúdú onígbàkẹ́ ìjẹun mọ́ adé máa jẹ ṣíkì ẹjọ́ ó bá mi láìpẹ́ ètò yìí nígbà tí mo fẹ́ play ẹlòmíì lè yí bọ́ lórí ṣíà kú dáadáa torí Ọlọ́run mo fọ́ lọ́wọ́ bá bẹ̀ Yorùbá nǹkan ti ṣe wá o wọ́n ti ṣe wá. kí ló sọ. Hey, knows the once again. Kí lorúkọ ẹ? Ibrahim lorúkọ mi. How about you? Ọ̀ṣun state. Ọ̀ṣun state. ẹ jọ ebi mo ní mi ò gbọ́ yìí o kí lè wá lórí ìyàwó ní àwọn òbí wọn. kí lè ti gbọdọ̀ bí wọ́n wáyé bíìsì báyìí lónìí. This is Tunde knows the once again. Kí lorúkọ ẹ? Ibrahim lorúkọ mi. How about you? Ọ̀ṣun state. Ọ̀ṣun state. Yes. Which tribe are you? Òkèbalẹ̀. Which tribe are you? ẹni tẹ́ ń wò yẹn ọmọ Fúlàní ni wọ́n o ẹ máa gbọ́ lẹ́nu pé Fúlàní ni wọ́n. ẹ ṣe o wọ́n bí ti pé bímọ o. wọ́n bí kọ́ pé what is your name ìyẹn ní Ibrahim wọ́n wá ń bì kejì pé how about you ó ní ọ̀sùn. ẹ mú nǹkan ọmọ wa ní báyìí o. mo tó bìlìfì ni pé wọ́n ń béèrè lọ́wọ́ pé ọmọ ìlú wo lòun. ẹ ṣe ọwọ́ àti òṣèlú ti bímọ ọwọ́ ta ló ti bèrè pé ṣé ó ti bímọ. wọ́n ní ìbọwọ́ ti ló ti bèrè. kí ni ìyẹn tẹ̀ bí ó wá ní Òkèbalẹ̀ this are Fulani boys kí ló dé ṣé wọ́n flag ṣe wà ní ogun jà ní wọ́n ló ti bèrè náà. ogun jà ní ìfẹ́ lòdì 2 hours lórí ìṣòro ẹ bá gbọ́wọ́ lé mo lè lo 4 hours máa pàdé méjì máa lo 4 hours ẹ kékù ni ẹ máa pẹ́ bọ́ wá o. Fúlàní ni tí òun mo ti wá mọ́ tó ń pè rẹ̀ ní ọmọ Òkèbalẹ̀ ní Ọ̀ṣun state ó ṣọ́kì Fúlàní kò mọbi tó ti wá mọ́ ẹ̀rímù rẹ̀ nínú orí burúkú ó ń pè rẹ̀ ní ọmọ Òkèbalẹ̀ ní Ọ̀ṣun state Òkèbalẹ̀ ló ti wá lọ́ṣun state ẹ̀yin ọmọ Òkèbalẹ̀ wá gbé fámìlì yín o ẹ̀yin ọmọ Òkèbalẹ̀ ẹ wá gbé fámìlì yín o. kò bá ṣe sọ́dún gé skinny táwọn èèyàn. This is Tunde knows the once again. Kí lorúkọ ẹ? Ibrahim lorúkọ mi. How about you? Ọ̀ṣun state. Ọ̀ṣun state. Yes. Which tribe are you? Òkèbalẹ̀. Which tribe are you? Ṣé Yorùbá ni ẹ ni ẹ? Fúlàní ni ẹ? Yes. Fúlàní ẹ̀kọ́ ọmọ Òkèbalẹ̀ ní Ọ̀ṣun state kò yà yín lẹ́nu báyìí ẹ̀yin ọmọ Ọ̀ṣun state tẹ́wà níbi ẹ̀nà sókè comment section mo fẹ́ rí ẹ̀yin ọmọ Ọ̀ṣun state tẹ́wà níbi bíi ẹ̀nà ọwọ́ yín sókè ní comment section ẹ̀jẹ̀ tó yẹ náà tẹ́ẹ̀bà náwọ́ sókè ẹ̀ tẹ́wà lórí TikTok tẹ́ẹ̀bà send at me a lè gbé yín wọlé o àti kẹ́kẹ́ rìpọ́tì wà lẹ́sẹ̀ rìpọ́tì wà lánàá tẹ́ẹ̀bà send at me a lè gbé yín wọlé ẹ̀yin ọmọ Òkèbalẹ̀ ẹ̀yin ọmọ Òkèbalẹ̀ lọ́ṣun state ẹ̀yin dà. so bàbá ni. bàbá àwọn ọmọ Òkèbalẹ̀ ọ̀fẹ́ lálejò. báwo ni o. ẹ̀yin ọmọ Òkèbalẹ̀ ẹ̀yin dà gbogbo ẹ̀yin ọmọ Òkèbalẹ̀ èní gbogbo ẹ̀yin ọmọ Òkèbalẹ̀ wa gbé búrọ́dà yan ọ̀hẹ́sì gbogbo ẹ̀yin ọmọ Òkèbalẹ̀ ẹ̀wọ̀ múra ó ti múra tó lójú rẹ̀. òwú agbára ẹ̀ fún mi sẹ́yìn. tó ọmọ Ọ̀ṣun state ẹ̀yọ̀ kan ló wà níbí ẹ má parọ́ ọmọ yín o ẹ̀yin ọmọ Ọ̀wọ̀ ọmọ Ọ̀ṣun state ni yín o. òwú agbára ẹ̀ fún mi báyìí sẹ́yìn. ẹ bá mi dárúkọ àwọn ìlú yẹn lọ́ṣun state
ẹ̀yin ọmọ Ọ̀ṣun ọwọ́ yín dá ẹ jẹ́ ká lọ́wọ́ yín o ẹ̀yin ọmọ Ọ̀ṣun Ìkírun ẹ̀yin ọmọ Ìkírun ẹ bọ́ ta o ẹ wá gbé bírọ́dà yìí ọmọ Fúlàní ni ọmọ Òkè Baálẹ̀ á padà fẹ́yàwó lọ́sùn á padà bímọ síbẹ̀ àwọn ọmọ ìlànà wa kó wàhálà báwọn ọmọ tí gẹ́gẹ́ bí àwọn ss lè mọ̀ mú ó yẹ fẹ́ máa kó wàhálà báwọn ọmọ Yorùbá síbẹ̀ tí ń gbọ́ nísìn ẹ̀yin ọmọ Ọ̀ṣun stéètì wọ́n jápa àwọn ọ̀sìn dá padà. ṣé àdìbò ní ilé ọ̀dọ̀ ẹ̀ náà. wọ́n ní Òṣogbo lòkè Baálẹ̀ wà ṣùgbọ́n Ọ̀ṣun stéètì náà ni. ṣé bá ń tọkọ. ẹ̀yin ìrẹsì ẹ̀yin ọmọ Ọ̀ṣun stéètì Ifẹ̀ ẹ bá mi pẹ́ Bẹ́lílì ọ̀nà ti sùn Bẹ́lílì àwọn wèrè ẹ bá mi pẹ́ Bẹ́lílì kó wá káwọn búrọ́dẹ̀ o Iléṣà Ọ̀ṣun stéètì gbogbo ẹ̀yọ́ ọmọ Ọ̀ṣun stéètì wá káwọn búrọ́dẹ̀ ẹ wá kó àwọn wàrà inú mi dùn lẹ́nu pé ẹ̀yin ọmọ Ọ̀ṣun Ọlọ́run ti sáì mú yín lé mi lọ́wọ́ báyìí. oníṣẹ́ bá ṣe kí ni ẹ̀. ẹ̀yin ọmọ Ọ̀ṣun state Ọlọ́run mú yín lé mi lọ́wọ́ báyìí. iye máa dùn nínú rẹ̀ lẹ́nu màá ní sọ pé mo gbòyìn jìgìjìgìjìgìjì. ṣé o ti gbọ́. ẹ̀yin ọmọ Ọ̀ṣun màá gbòyìn jìgìjìgìjì lórí sóòlù. oní tó bá jáde lọ́la ń kọ́. sọ̀rọ̀ jàre ọmọ Òkè Baálẹ̀ ọmọ Òkè Baálẹ̀ Fúlàní ọmọ Òkè Baálẹ̀ kò fọ́nì o. òṣùwọ̀n ajáde lọ wà dúró lé nìyẹn wọn ló nífẹ̀ẹ́ lọ já olùfẹ́ jáde lọ tó afẹ́ lọ ṣe tibítibí ló máa jáde lọ. ìtọ́ tó máa sọ fún àwọn ọmọ ẹ wá ti gbọ́ ọ̀kan lẹ́nu ẹ. tó bá ti gbọ́ lẹ́nu àwọn. mo dá kẹ́kẹ́ Ìlóbù Ifọ̀n Ìníṣà Oṣù tí ó sùn àbí Oṣù mo dá kẹ́kẹ́ Ìlóbù Ifọ̀n Ìníṣà ẹ bọ́ ọ̀tà ọmọ Ọ̀ṣun ẹ wá gbé brọ́dà yín o come and carry your brother ọmọ Òkè Baálẹ̀ Fúlàní ọmọ Òkè Baálẹ̀ ní ọmọ Òkè Baálẹ̀ ní lọ́sùn state ọmọ Òkè Baálẹ̀ lọ́sùn state ogun ti jà ogun jà o. Ọ̀ṣun state. Ọ̀ṣun state. Yes. Which tribe are you? Òkè Baálẹ̀. Which tribe are you? Ṣé Yorùbá ni ẹ ni ẹ? Fúlàní. Fúlàní ni ẹ? Yes. Kí lorúkọ? Fúlàní from Ọ̀ṣun state sísọ Fúlàní from Ọ̀ṣun state. Ni ẹ ni ẹ? Fúlàní. Fúlàní ni ẹ? Yes. Kí lorúkọ Fúlàní ẹ? Fúlàní. Ó ti gbàgbé. Mo ti gbàgbé. Ó ti gbàgbé. Ṣẹ́rí kò ní orúkọ Fúlàní mọ́ ọmọ Fúlàní kò ní orúkọ Fúlàní mọ́ kò tún wá mọ́ bí tó ti wá mọ́ tó ti ní agboolé wọn ní Òkè Baálẹ̀ tó bá wá di ọ̀la á lóun fẹ́ jẹ baálẹ̀ from baálẹ̀ á lóun fẹ́ jọba sọ̀rọ̀. ṣó ń san rent ní Òṣogbo ni àbí ò san rent. a kọ́lé síbẹ̀. ẹ kọ́lé sí Òṣogbo èló ló kọ́lé yẹn. 20 million. 20 million naira. àwọn ọmọ kékèké méjì tẹ́ ń wò yẹn ni wọ́n kọ́ ilé o 20 million naira kọ́ ilé sí Òkè Baálẹ̀ tó àwọn ọmọ Òkè Baálẹ̀ ni 20 million naira ni wọ́n fi kọ́ ilé sí Òkè Baálẹ̀ ta ló talẹ̀ fún wọn ta ló ta ilẹ̀ fún wọn ṣáwọn ọmọ Ìgbò ń talẹ̀ tiwọn báyìí ṣé àwọn ọmọ Ìgbò ṣé wọ́n ń ta ilẹ̀ tiwọn 20 million ẹnìkan bẹ̀rẹ̀ ákà Fúlàní bí Òkè Baálẹ̀ ọmọ Òkè Baálẹ̀ ṣé mi ni mo sọ ni ẹ bá bọ̀ lórí YouTube Yorùbáwùyí ẹ tó bá fẹ́ wò orúkọ tẹ fi wò wá lórí TikTok kí náà bá fi wò wá lórí YouTube à ń play video ẹ̀ èmi kọ́ ni mò ń sọ ẹ wá wojú wọn èmi kọ́ ni mo sọ ọlọ́mọ Òkè Baálẹ̀ làwọn kí ni orúkọ wọn ní èdè Fúlàní wọn láwọn ò rántí orúkọ àwọn mọ́ Àdìgún náà ń jẹ́ sí ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin lọ ń jẹ́ ẹ̀yin jẹ́ àbùjù ọmọ Fúlàní ń jẹ́ Àdìgún ọmọ Yorùbá ń sìn nationalize lọ sí London Italy America gbogbo ẹ̀ àwọn ti nationalize láti inú igbó wá sórí ilé Òkè Baálẹ̀ 2 years to come ní sẹ́ńtì òmọ́lẹ̀ kò mọ orúkọ Fúlàní ẹ̀ mọ̀ afẹ́yàwó adẹ́padà jẹ baálẹ̀ azal pàṣẹ ń bèrè lọ́wọ́ mi sáré bí kí n máa bèrè lọ́wọ́ ẹ̀ bí mi pé azal pàtẹ́ ń bí mi nísìn sáré bí kí n bèrè lọ́wọ́ ẹ̀ o. Our community just tied up kí ni ìtumọ̀ ẹ̀ ìyá mi tó yìí ok ẹ ń bí mi tàlẹ́ ní kí n bèrè lọ́wọ́ ẹ̀ ló pẹ́ ẹ̀kọ́ wa tàpù ni o Mr. Dikata gbé wọlé wọ́n ti wà ń bẹ̀ ẹ ń bí mi tàlẹ́ ní kí n bèrè lọ́wọ́ ẹ̀ o
àwọn tó ń bí mi sì pé àṣà òfin academic ìgbélé èèyàn kó sẹ́ni ní ìsìnkú wọlé ìyàwó tó sẹ́ni àti ìyàwó tó yàgbé bàbá wa ni ẹ sẹ́ni request ká gbé mi wọlé àṣà ò bá wo sọ̀rọ̀ jàre wà dáwọn lóhùn ọmọ dáwọn Yorùbá lóhùn ọmọ òkè kí ni problem gbogbo yín báyìí. ó san rent ní Òṣogbo ni àbí o san rent. akọ́lé síbẹ̀. ẹ kọ́lé sóṣùgbọ́n èló ló kọ́lé yẹn. 20 million. 20 million naira. bẹ́ẹ̀ni ló kọ́lé yẹn. bẹ́ẹ̀ni. are you serious. olówó ni ẹ sọ pé olówó ni. olówó ni èmi. olówó ni èmi. all right so I want to ask you one question. èló ló ra fóònù ẹ. 150. 150 million. bẹ́ẹ̀ 150,000. 150,000 naira. mo like fashion ọ̀rẹ́ ṣọ́ọ̀rẹ́ nìyẹn. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi tí mo jọ ń gbélé kan ni. tẹ́lẹ̀ jọ ń gbélé kan ni. bẹ́ẹ̀. ọ̀ya sọ pé kó ṣe swag fún wa. sọ pé kó ṣe swag fún wa. mẹ́tò. ẹ nà tẹ́lẹ̀ mi mẹ́tò. kò gbọ́. so mo fẹ́ kó pronounce nǹkan tí mo wọ. ìbá wa láìpẹ́ ìbá yẹ ká kọ̀ntínú sórí o kí máa pílẹ̀ fún yín o kẹ́ni mo kó Yorùbá àti wọ ṣinṣin ọmọ òkè balẹ̀ lọ́sùn ẹ̀yọ́ ọmọ ọ̀ṣẹ́ wá gbé brọ́dà. wọ́n ti ṣe bẹ́ẹ̀ lórí yẹn. ok ní bá dẹ̀ lè kọ́kọ́. alẹ́ méjì náà flag show mi lánàá méjì. so ẹ máa pẹ́ lọ ọmọ wa o. bẹ́ẹ̀ ni tó pé mi ò gbá ní àná. ẹ máa pẹ́ lọ ọmọ wa sẹ́kọ̀ọ́. mọ́ bá jà o. ó dábàá o. ó dábàá o. ẹsẹ̀ sì lè mọ̀ mọ́. kò bá ṣe sọ́rọ́ ilé ìsílẹ̀ táwọn èèyàn àwọn èèyàn ti ń ya èké wọ́n ṣe fi èké gba ayé àwọn èèyàn jẹ̀ báyìí. dúrókù tó bá ṣe. ẹlòmí ò tó bá ta ẹni yẹn ó ní sọ́rọ́ ilé ìsílẹ̀ ẹni bá ní owó ló ń ṣe sọ́rọ́ ilé ìsílẹ̀ náà. bẹ́ẹ̀ni. àṣẹ o àṣẹ o. àṣẹ àṣẹ. bàbá wa kí lẹ rí sí àwọn ọmọ òkè baálẹ̀ àwọn Fúlàní ọmọ òkè baálẹ̀ kí lẹ rí sí sà. àwọn irú wọn náà máa dàgbà a máa gbà wọn láàyè wọn á lọ sílé ìwé nílùú wa wọn á máa kó nínú gbọ́ngàn tí tọ́jú lọ́n bá máa lù sùn wọn wà nílùú wa wọn tó bá yẹ kí wọn ti wá di lọ́ọ̀yà wọn láwọn MSS wà. báwo ni o. wọn máa wá gbógun tí wàá ń lè wa. ó sáà ti wù agbára ẹ̀ báyìí fún mi òwú agbára ẹ̀ fún mi sẹ́yìn. òwú agbára ẹ̀ fún mi báyìí sẹ́yìn. àsìkò ti tó báyìí lẹ́yìn náà ń sọ yẹn o. àsìkò ti tó àsìkò ti tó àsìkò ti tó àsìkò ti tó. olúwo ló ṣe kí nìyẹn. mi ò ṣọ́kọ̀ máa dìbò fún Tinubu ńlọrin o. bẹ́ẹ̀ ni ẹ dìbò a ti wọlé ẹ ṣeun. ẹni sùn báwo ẹni sùn lè fò. ṣáà dìbò ní ilé ọ̀dọ̀ ẹ̀ náà. ṣe bá ń tọkọ. ìbọn gbé ṣáà dìbò ẹ̀ lẹ́la bẹ́ẹ̀ máa rí alọ́la. máa pè é náà. fúrálà ẹ ṣe ẹ bá gbọ́ sókè lórí fóònù. àti tó bá wà ní òkè jáde ń lé yìí. Yorùbá wuyì kò ní rẹ̀ yìí ní ọmọ ilé ẹ̀ ní ọmọ ṣẹ́ ẹ̀ ní kọ̀ọ̀kiri. ẹ bá mi kí àbísà àdé. àwọn àgbọn. orí ló bá ṣe kí ni. ẹ nọ́mbà wa ṣẹ́rí nọ́mbà 2 ni pé mo mọ̀ pé ní voice ẹ jọ àsìkò tó fún gbogbo àwa àgbóyàn láti máa ṣe òòṣà wa
kọ́ àwọn pípọ̀ ìṣẹ́ kó orí burúkú bá wà lónìí àdẹ̀ nígbà táwọn bàbá wa kọ̀nà kí gbogbo gbóná ọmọ gbóná kan kọ́ ọ̀rọ̀ ewé lu bàbá yẹn kọ́ lọ dùn pamọ́ lé tí ò bá wọ̀ because wọ́n pa àwọn èèyàn òṣùwọ̀n ajáde lọ wà dúró lé nìyẹn ọ̀rọ̀ ní ìfẹ́ lọ jáde lọ tó ọmọ ẹgbẹ́ abẹ́lẹ̀ àwọn ọmọ bàbá ẹ̀ ṣiṣẹ́ lọ́wọ́ ẹni kò sọ̀rọ̀. ó máa ń jáde àwọn new ẹ̀ àlá ló máa pa gbogbo ẹgbẹ́ wọn àlá ló máa pa gbogbo ẹgbẹ́ á pa ń tọmọtọmọ àsìkò tó ẹjọ́ bára máa pariwo jẹ bá ní ṣe fúgàmù ẹjọ́ torí ọlọ́ọ̀ni Yorùbá òbí kí gbogbo wa ní gbóònà kó ní káàkó máa lọ sí òṣìṣẹ́ wọ́n sì ìwọ́n tàwọn ilé ìfẹ́ fi ẹ̀sìn ọ̀fẹ́ fi bá ti wá jẹ́ ni o. bàbá mi ojú ti là sẹ́yìn tó ọ̀rọ̀ tó ra bọ́tà sọ yẹn ẹ lọ sórí TikTok nísìn kódà àwọn ìyá arúgbó bọ́tà wọ́n ń gbé wọn ṣépè. so eléyìí sì tí wọ́n ṣe yẹ mímí ni pé àwọn orúmọlẹ̀ tó jẹ́ kí wọ́n sọ̀rọ̀ síta. so everybody ti mọ̀ pé ti ń jà wá nílẹ̀ gbóná nísìn everybody ti mọ̀ kí là ń dara wa láàmú àwọn olúmọlẹ̀ ló ń ṣiṣẹ́. àwọn akẹ́ ìwé ẹkùn láti ẹja ìwé ẹkùn láyè ọba gbọ́nà ọba kọ́ba nígbòdò tó bá lọ sọ kọ́nàkọ́nà ó juwọ́ lórí àpèrè yẹn. ìtàn onígbàgbé Abdulrahman Abdulrasaq gọ́vnà Kwara State ní 2026 ìtàn onígbàgbé ẹ̀ láyé ànígbàgbé ẹ̀. ẹ̀mí ò ní lọ sẹ́ni tí wàá ní òní wá ṣe ìgbìmọ̀ rẹ̀ ìyàwó tó yẹ bá wà ní ìjẹ́ ìjọ àti wàá sọ fún mi. àtúntò kí gbogbo wa ká padà sílé ẹ̀sìn wọn àwọn olúmọlẹ̀ wa ó bẹ́ẹ̀ gbogbo náà lọ́ọ̀rì ìlú àwọn ọmọ lọ́ọ̀rì ìlú àwọn ọmọ Fúlàní wọ́n ti fẹ́ máa kó wa pọ̀ fẹ́ máa sọ wá di kọ̀ọ̀kan náà. bẹ́ẹ̀ni ṣe kọ̀ọ̀kan náà. a máa sọ̀rọ̀ màálù mọ̀pánà bíi ti. ẹ̀yin ṣe ìyàwó ẹbí ìyàwó ṣe sàrà àwọn òbí ìyàwó ṣe sàrà àwọn ayẹyẹ nínú wa aṣáwó àtàwọn lọ́rí òpapọ̀ ìfọ̀nà àti lọ́rí òpapọ̀. àtẹ̀ǹṣe ọ̀kan náà. àwọn ìṣe kọ̀ọ̀kan náà báwo ni wèrè ló ní máa sọ pé àwọn yàrá díẹ̀ ló fún un ṣé ìgbọ́n lọ sí àní ẹ má bínú bàbá wa ọ̀dọ̀ ọlọ́ba ló lọ. ẹni sùúrù sà èmi ní tẹ bá ń bínú pé àwọn ss lè mọ̀ mú bọ́ta sọ̀rọ̀ bí wàtá bá ń ṣe ìwà aláìmoore ni bàbá mi ẹni bá ti pé òun ń bínú bí àwọn ss lè mọ̀ mú ṣe sọ̀rọ̀ bí wàtá bá ń ṣe tẹ bá ń wà aláìmoore fún àwọn orúmọlẹ́lẹ̀ Yorùbá ni bàbá mi àwa kọ́ la ti gibọ̀ wọ́n lẹ́nu tó fi ń sọ wípé òkìní làwọn ti wá Senegal làwọn ti wá Mali làwọn ti wá Burkina Faso làwọn ti wá Gambia làwọn ti wá ṣé kọ́ la ti ẹnu bọ̀ wọ́n lẹ́nu àwọn ẹ̀kọ́ la ti gibọ̀ wọ́n lọ́fun wọ́n fi wọ́n orí sísẹ́mù tí ń bá wọn sọ̀rọ̀ wọn náà bá sọ̀rọ̀ orí sísẹ́mù tí ń bá sọ̀rọ̀. tẹ́fọ́n lọ sórí TikTok Facebook YouTube káàkiri láti àná tí àwọn ss lè mọ́ mu ti sọ̀rọ̀ ifun àwọn ìyá tí wọ́n mọ̀ ọgbọ́n tó kí ní sí mi lójú gbogbo àwọn tí wọ́n ń bẹ̀rù wọn tẹ́lẹ̀ láti sọ pé bọ́wọ́ sọ̀rọ̀ wọ́n pa ọ́ ni gbọ́mọ ìyá yẹn wọ́n everybody wá ń gbójú bọ̀tà everybody wá ń ṣe fídíò ọba 33 kúrò ní ààfin nílùú Gbónà ní Kwara State bọ́tà sọ̀rọ̀ kọ̀ndẹ́mù àwọn bandits kan máa wọ̀lú wá ètò wọn fẹ́ wá gba àwọn èèyàn lọ́wọ́ bandits wá ní kó máa wọ̀lú wá gba àwọn èèyàn tó ti jẹ́rí inú tèmi ń dùn o Yorùbá wù inú mi ń dùn gbọ́n pàdánù tó sọ yẹn tí wọ́n bá gbọ́ ẹ̀sìn nínú mi látàrí kò ní kọ̀sẹ̀ inú mi ń dùn gidi tó mú ọ̀rọ̀ yẹn síta ẹ mọ ibi tí fídíò yẹn ti rìn dé ẹ mọ iye àwọn tó máa jẹ́ ọmọ ọ̀gbọ́n tó wà lẹ́yìn òdì tí wọ́n lè lọ sílé mọ́ ẹ mọ tó ti mọ̀yàn nílùú òyìnbó tó máa gbé fídíò yẹn lọ́wọ́ kí ni problem fún mi báyìí kí lè ń wá lórí àwọn bàbá ẹ mọ iye ọmọ tó máa gbé fídíò lọ́wọ́ ṣé o ti gbọ́dọ̀ bí wọ́n wáyé bíìsì báyìí mọ́ ni. ẹ̀gbọ́n táwọn arábí yìí sọ everybody tó ń bojú wọn ò bojú mọ́ àtàkùn ẹ pẹ̀lẹ́ ìyálẹ́dúrà mi ò mọ iye ọjọ́ tó rántí ẹ̀ ládùúrà tó gbàdúrà fún. ọmọ Yorùbá tó kílíẹ̀ ìgbàdúrà rántí ẹ̀ ládùúrà tó gbàdúrà fún bẹ́ẹ̀. tó kílíẹ̀ àwọn alálẹ̀ náà ń ṣiṣẹ́ àwọn ẹ̀kúnpọ̀ la ń padàlẹ̀ ìyẹn alálẹ̀ gbà wá o ilẹ̀ Yorùbá gbọdọ̀ bàjẹ́ o àwọn ọmọ ilẹ̀ gbà tó ń sọ̀rọ̀ ni wọ́n ti fún wọn lọ́rùn báyìí o. ẹ mú nǹkan ọmọ wa ní àwọn tó wà nílẹ̀ báyìí o. Yorùbá wọ́n ti fún wọn ní ọrùn wọ́n ti gbé ẹpọ̀n wọn sórí gáàsì. ṣe ọgbà tí ó ti mú ìdímọ̀ ọwọ́ ta ló ti bèrè pé ṣé ó ti bímọ ìbọ̀wọ̀ tí ó ti bèrè. ẹpọ̀n wọn ń gbóná lọ́wọ́ yìí wọ́n máa kọ́ tẹnu wọn tán wọ́n máa wúlù wọ́n máa tọ̀pọ̀ púpọ̀ ayé máa rí wúlò ha
ayé máa rí tó jẹ́ àtẹ̀bá sọ̀tẹ̀ yìí àtẹ̀bá sọ̀tàn ayé bá mọ owó ẹni tẹ́ jẹ́ tó mọ owó èèyàn tẹ́ yà ọkọ ẹ̀ níbalẹ̀ ọkọ ní òníbalẹ̀ òní ọ̀nà ìlú kò pọ̀ fún ara yín báyìí máa sọ pé èmi báyìí lè jẹ́ ẹ máa pẹ́ ọmọ wa o. èmi dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ o mo dúpẹ́. ẹ máa pẹ́ ọmọ wa sẹ́. ẹ ṣeun gan àmì o àṣẹ Èdùmàrè èmi dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ yín kọ́ ṣẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ tó èmi dúpẹ́ o èmi dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ o èmi dúpẹ́ tó yẹ kó máa sọ̀rọ̀ táwọn ilé ẹsẹ̀ sì lè mọ ọmú bọ́ta o so everything mẹ́ kó máa ṣé kó máa lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ kó máa kà máa gbọ́n sókè wá lọ sí àná. hello ma à ń gbọ́ yín o àjọ ń ṣètò ní Yorùbá we move à ń gbọ́ yín sà. kò bá ṣe sọ́rọ́ gé sí níta àwọn èèyàn àwọn èèyàn ṣe ya èké wọ́n ṣe fi èké ba ayé àwọn èèyàn jẹ báyìí. ẹlòmí ò tó bá ta ẹyẹ ó ní sọ́rọ́ gé sí ìrìn ẹ ṣe gidi gan ma ẹ má bínú bí mo ṣe sọ lánàá yẹn inú bí mi gan. èmi ò rántí mọ̀. inú bí mi gan because gbogbo àwọn Fúlàní yẹn ẹni tó bá lárò jinlẹ̀ ló ń ṣe wà yìí mo máa gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe ní Kwara tẹ̀ tí wọ́n ń ṣe káàkiri ilẹ̀ Yorùbá tí wọ́n ń ṣe káàkiri gbogbo Nàìjíríà lápapọ̀ mo máa fi ṣírò ara mi pé ní tó bá jẹ́ pé mi gan ni kíní yẹn ṣẹlẹ̀ sí kọ́ so nǹkan tó yẹ kí gbogbo wa máa rò nìyẹn irú àwọn olórí burúkú lọ́ọ̀yà àbí kí ló pe rẹ̀ yẹn tó yẹ kó fi ṣírò ààrẹ yìí pé àbí kó tẹ̀ fi ṣírò àbúrò ẹ̀ yìí pé àzúmi tó bá yẹ pé irú àbúrò ẹ̀ lọ́wọ́ tẹ̀ àbí àbúrò ẹ̀ lóbìnrin àbí ìyàwó ẹ̀ lọ́wọ́ tẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kó bàásù fún ìyàwó ẹ̀ nígbà tó jẹ́ ayé pé ní mò ń gbọ́ nínú program bàbá Èkìtì sọ wípé ní wọ́n sọ pé obìnrin kan ní bóyá bàbá ńlá ni lẹ́yìn tí wọ́n gbé obìnrin yẹn lọ wọ́n wá ní pé kí wọ́n wá san 20 million naira obìnrin yẹn gbọ́ láti máa sọ wípé ní kò nídìí pé wọ́n sanwó kankan pé because tó bá sanwó yẹn wọ́n kàn waste owó ni pé because òun mọ̀ pé òun ò lè survive òun máa kú because àìmọye ọkùnrin náà ti bá sùn àìmọye àwọn olórí burúkú yẹn wọ́n ti bá sùn nípa olórí burúkú lọ́ọ̀yà yẹn wà àbọ̀wò gbọ́ ogun nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ṣé kò gbọ́ ogun nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. àwọn máa support àwọn family wọn náà Yorùbá ni kò dìde Yorùbá ni kò dìde. àwọn adẹ́mọ̀ yìí pé ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn gbogbo wọn mọ̀ sí gbogbo wọn àjọ mọ̀ sí àtẹ́mí àwọn àti gbogbo wọn pátápátá gbogbo àwọn Fúlàní Ìlọrin yẹn gbogbo wọn náà mọ̀ sí àtàwọn olórí burúkú ọmọ Yorùbá tó ti dọ́ ìwọ̀n tó ti darapọ̀ mọ́ wọn gbogbo wọn mọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbónà àdẹ nígbà ó ti bẹ̀rẹ̀ nìyẹn mo kàn bẹ́ẹ̀ gbé léyìí sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá ẹ̀dọ́ torí tọ́ náà because nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara yẹn tí wọ́n bá lè jẹ lọ Ọ̀yọ́ ló tún kú o Ọ̀yọ́ tó bá dẹ̀ ti dọ́yọ̀ tó ti dé Ìbàdàn ó ti dé Èkó ó ti kárí Ògùn state. ṣèbí Fúlàní kan tó sọ pé ọmọ Òkè Balẹ̀ lòun lógùn state lọ́sùn state ní sẹ́yìn ọmọ Òkè Balẹ̀. ẹ ìmájì tó sọ pé òun ọmọ Ọ̀ṣun state tó gbé ọmọ Òkè Balẹ̀ lọ́sùn state ẹ imagine that. ọmọ Òkè Balẹ̀. bí wọ́n ṣe máa penetrate àwọn èèyàn káàkiri nìyẹn ọmọ wa jọ̀gá lé yín lórí. èmi dẹ̀ ti sọ nínú ọ̀rọ̀ tí mo sọ gbọ́ òní ló sọ pé gbogbo Yorùbá ẹni kọ̀ tí Fúlàní má fi jẹ pírẹsidẹ́ǹtì kò tẹ̀ yẹ kí Fúlàní máa jẹ pírẹsidẹ́ǹtì lọ́wọ́ kò yẹ kí Fúlàní máa jẹ pírẹsidẹ́ǹtì láwọn Yorùbá gan lórí kò yẹ kó máa jẹ pírẹsidẹ́ǹtì yẹn wà lórí tàbá dáadáa báwo ni àwọn nonentity àwọn máa fi tọ̀ wẹ́rí. àwọn ẹranko yẹn ṣe máa jẹ pírẹsidẹ́ǹtì lé Yorùbá lórí imagine that. a máa fi tẹ̀ wẹ́rí jẹ pírẹsidẹ́ǹtì lé wa lórí. pẹ̀lú gbogbo òye tó ń fún ọmọ Yorùbá ó ṣe máa jẹ́ Fúlàní ló máa jẹ pírẹsidẹ́ǹtì lé wa lórí. nítorí náà kọ́ bàbá Tinubu ẹjọ́ torí tọ́ náà ẹ̀yà wá pẹ̀lú àwọn wèrè yẹn fún wa ní gómìnà state yóò àbẹ̀bá wọn ṣe mọ́. we want to manage ourselves. afẹ́ manage ara kò sí kókó wa anybody ló lè ṣẹ̀sìn tó wà fún ọ jẹ́ Christian ó
ọjà náà ń lọ ọjà àrẹsì àbáláyé ọjà jẹ mùsùlùmí oníkálukú kó pàtì. àwọn ò tí ẹjẹ àṣẹ sí ní gbóná. àwọn ò jàjà ẹ̀sìn. àwa ò ní gbóná àjàjà ẹ̀sìn o. àwọn jàjà ẹ̀sìn. ẹ̀sìn tó bá mú ẹ kó o ṣe o bá máa bọ́gi kó máa bọ̀ kó o bá máa sí yàn kan ànábì àwọn ò ní pa ànípẹ́ ní gbogbo nínú. àìmọye káàkiri àgbáyé àwọn ẹlòmíì wà wọn ṣe mùsùlùmí wọn ṣe christian wọn ṣàbáláyé wọn ṣe ìyàkan wọn dẹ̀ ti tó yẹ. ẹ̀yàwó àkínṣe kankan náà o Tinubu àkínṣe kankan náà. gbogbo àwọn ọmọ Yorùbá ẹ má jẹ́ ká jàjà ẹ̀sìn o kò sí nǹkan tó bá wà pẹ̀lú já ẹ̀sìn o àjàjà ẹ̀sìn o ẹ jẹ́ ká lé àwọn Fúlàní olórí burúkú yẹn ká flush wọn out of Yorùbá la we need to flush them because they are all bastards. ẹ má lo èdè tó ṣe kiri lórí péjì mi ẹ̀dá kan. òun lálẹ́ yìí o olúmọ̀ọ́gbọ̀n mi àti fámìlì mi lálẹ́ yìí pẹ̀lú wọn tẹ́nàntì wa ó ní ìdìbò pẹ̀lú life pẹ̀lú ìdìbò pẹ̀lú ìṣòro yìí wọ́n nílé wa ìṣúláyé. agbésùnmọ̀mí ni wọ́n terrorist ni wọ́n gbogbo ayé ló ti mọ̀ wọ́n ní terrorist. nítorí náà àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde ẹ ló máa ṣe ń gbé. à ń gbọ́ yín sà ń gbọ́ yín. ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká dìde because ẹ wo nǹkan tí ilé Haúsá kojú lọ́wọ́ yìí ẹ wo nǹkan tí màmá sọ lẹ́ẹ̀kan yìí pé ní Yorùbá Fúlàní kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá Fúlàní o kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá Fúlàní. ẹ bá wa sọ fún ọ ẹ bá wa sọ fún ọ Fúlàní ẹ má máa dà pọ̀ rárá. ẹ má jẹ́ ká máa dà pọ̀ Fúlàní Yorùbá ìsìn òun la àwọn Haúsá ní ìsìn àwọn ọkọ ti ń separate ara wọn wọn ní kò sí nǹkan tó ń jẹ́ Haúsá Fúlàní. gbogbo ayé ni òfin bá wọn ṣe. Haúsá is Haúsá Fúlàní is Fúlàní. gbogbo ayé ni òfin bá wọn ṣe. ẹ jọ torí tọ́lọ́run ẹ má jẹ́ ká máa dà pọ̀ rárá ẹ jẹ́ ká dìde so bàbá olóyè Adéyẹmọ Ọlọ́run bá wà pẹ̀lú wọn o lágbára ajagun ńlá Ọlọ́run bá wà sí wọn lẹ́yìn lágbára Ọlọ́run ìmọ̀ ọ̀tá ò ní ṣẹlẹ̀ ọmọ Adéyẹmọ lórí lágbára Ọlọ́run bàbá Tinubu náà Ọlọ́run bá wà pẹ̀lú wọn á wà pẹ̀lú ọmọ Yorùbá wọn lọ ẹ ṣe ìgbẹ́mà ẹ máa bẹ́ tó màmá. ẹni tó bá fẹ́ wá wo fídíò tá a fẹ́ play ní Kwara State ẹ máa bọ̀ ní orí YouTube wa tó wà lórí TikTok. don't see the video ẹ subscribe ẹ jẹ́ àti subscribe sí YouTube channel Yorùbá Wuyi kílẹ̀ ń gbé. kí ni problem gbogbo yìí kílẹ̀ ń wá lórí ìyàwó ní àwọn òbí wọn. ìgbà wo lè máa ń ṣe show àgbẹ̀mọ̀ lè máa ń ṣe show. kí ló ti gbọdọ̀ bí wọ́n wáyé peace báyìí mọ́ ni. kí ni yàgò tí mò ń ṣe show yìí ni nǹkan ni màá fi san bills mi kí ni yàgò tí mò ń ṣe show ẹ máa wọ lórí YouTube Yorùbá Wuyi ẹ tẹ subscribe button mi ò mọ iye ọjọ́ tó rántí ẹ̀ ládùúrà tó gbàdúrà fún. ẹ bá lè wà lórí ètò wa yìí ẹ máa bá wa láì èrò pọ̀ tó ń wò wá èrò tó wá ń wò wá yìí ẹ wá bá wa ẹ láìkè tó ẹ sí ẹ báwo ló ṣe fẹ́ rìn yẹ ká gbé kọlù ẹnìkan ká tó tó kọlù. ẹ mú nǹkan ọmọ wa ní báyìí o. ká gbé kọlù ìyàwó mo fẹ́ play fídíò kan ìyàwó Tóyìn ẹ jọ ẹ máa sọ̀rọ̀ lẹ́yìn ìyá yìí. ọwọ́ àti oṣù mi ò ti bímọ ọwọ́ ta ló ti bèrè pé ṣé ó ti bímọ ọwọ́ tí mo lè ti bèrè. ẹ fún ìtòmọ̀. àjọ ń ṣètò yìí. ó lágbára ọmọ mo fẹ́ dá sí ẹ̀wọ̀n kan tí ẹ ṣòwò ẹ̀ mà ẹ rí Ìlọrin yẹn ṣẹ́mọ̀ orú emir tó ti wà nílọrin yẹn emirate àti àwọn Yorùbá wa kò sí ni ó dàbí different kíní lóníkálukú ní àwọn yẹn dẹ̀ fẹ́ gba ìlú ni wọ́n wò pé àwọn máa ń fi tá ìgbàlú ni wọ́n máa ń fi tá ìgbàlẹ̀ pé Ìlọrin yẹn ìdí àwọn ni wọ́n ajagunbalẹ̀ afọgbọ́njalè ni wọ́n máa ń jalè wọ́n máa ń gbàlú nílùú ẹ wo nǹkan tó ń ṣe fáwọn Haúsá wọ́n máa ń fọgbọ́n gba nǹkan ní nǹkan ọmọ lọ́wọ́ àwọn Haúsá ń ké lọ́wọ́ báyìí wọ́n mọ bọ́ wọ́n wá wọ́n ní máa gbàrà wọlé tí Sunday kò ti lọ sí Kwara pátọ̀ Kwara lọ́dọ̀ àwọn èèyàn wa ń bẹ̀
ó wá tún wá kù sí ọwọ́ àwọn èèyàn wá sí bẹ́ẹ̀ ti sọ fún oníkàkú tí ń gbé jáde wọn ò gbúdọ̀ dákẹ́. ẹ láwọn ìyá tó ń bọ̀ ta tiktok àwọn ìyá tó wọ̀ ẹ bọ̀ ní gbọ́ mi ẹ̀ ní bá mi tán kámẹ́rà ẹ bá mi tán kámẹ́rà ìyá kan yẹn ẹ bá mi tán kámẹ́rà. wọn ò gbúdọ̀ dákẹ́ nítorí pé ẹni tó fẹ́ gbà wọ́n òun ti ṣó pé òun rẹ́dì ọlọ́run dẹ̀ fi fòta wọn hàn wọ́n wọn ò gbúdọ̀ dákẹ́ odidi ìlú bẹ́ẹ̀ yẹn wọ́n fẹ́ gbà á ni o wọ́n fẹ́ kúkú gbà á papọ̀ ẹgbẹ́ ẹni tó bá máa lọ kó lọ wọ́n fẹ́ lé kálukú wọ́n fi báńdíìtì lé kálukú lọ bọ̀tọ̀ ọlọ́run ò ní gbà fún wọn ọlọ́run ò ní gbà fún wọn ẹ wo ilẹ̀ yorùbá ni nà ó olú wàhálà ò wà nílé ìtayé yorùbá táwọn yorùbá wa kò sí ohun wo la lọ bá dòwò pọ̀ wọn ìgbà ọlọ́run ṣàánú wa ọlọ́run kọ́wọ́n èèyàn máa pariwo àti àwọn ọ̀dọ́ àtàgbàlagbà everybody báwọn fẹ́ padà sílé ọ̀wọ́n kò dẹ̀ sí kan tó gbọdọ̀ ṣe wọn fẹ́ ti Sunday Igboho lọ wọ́n fẹ́ o ọ̀wọ́n fẹ́ torí pé wọ́n fi pé àwọn máa fi ọgbọ̀ngbọ́n gba ibi tó kù ní wọ́n fẹ́ gba gbogbo Kwara State wọn ò dẹ̀ mind àti lé everybody sọnù bí o ṣe wọ́n bá pa wọ́n dànù mind bẹ́ẹ̀ ni ẹ wo jẹ́bà ẹ̀ náà ẹ wo nǹkan tí ẹ̀mí àyẹ̀ ń sọ tó ní Aláàfin ṣe lọ kí wọn níbẹ̀. Aláàfin ṣe lọ sí jẹ́bà ogun jà wọ́n jà wọ́n ti fẹ́ rọra mú bẹ̀rẹ̀ nìjẹ́ ní kẹ́rí ìṣe yẹn kẹ́rí Ìlọrin tó wà yẹn ó ti kó bá many things ibẹ̀ náà ti wọ Ìwó ibẹ̀ náà ti wọ náà ti fẹ́ wọ wọ́n tẹ̀ ti wọ Ọ̀yọ́ tẹ́lẹ̀ kí gbogbo ètò kan tó wá lé wọn sọnù yìí àwọn ọmọ tẹ́yẹ tó interview bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan tí wọ́n interview yẹn gbogbo àwọn ọbẹ̀ yẹn ni wọ́n ti pọ̀ ṣe pé mo ti má ti pè sórí show yìí mo máa ń sọ fún yín mo náà ti wọlé gan ẹ lọ wo tẹ́ bá lọ́wọ́ Facebook àwọn míì báyìí nínú wọn tẹ́ bá ti rí fèsì wọn ẹ̀ ti mọ̀ ìmí kan ó ti di Yorùbá bọ́tí nínú orúkọ wọn àti bọ́n ṣe ń sọ̀rọ̀ wọ́n sì wà lẹ́yìn ìmí kọ́ máa bú Chief Sunday Igboho àbí kọ́ máa condemn nǹkan tó ń ṣẹlẹ̀ àbí kọ́ máa bá wọn bú Ìgbò ẹ̀ rí wọn bẹ̀ inú orúkọ wọn ẹ̀rí Usman ẹ̀rí kíníkan ẹ̀rí tọ́máṣá forúkọ Yorùbá kan sílẹ̀ wọ́n dẹ̀ sì sọ Yorùbá wọ́n ti wọlé gan ipò yẹn lẹ̀ náà máa dùn wọ́n ṣe máa fẹ́ ọmọ Yorùbá wọ́n ṣe máa gba gọ́vnọ́ṣìpù lẹ́kọ̀ọ́ gbogbo wọ́n ti lọ èyí tó ń kọ Lagos sí kíní wọn tó kí àwọn Yorùbá kún ṣọ́ra gan ni lórí Facebook wọn lórí profile wọn ẹ bá ti kó báyìí wọ́n bá kọ Ìlọrin wọ́n kọ Lagos wọ́n máa kọ Lagos wọ́n kọ Ògùn wọ́n wà everywhere wọ́n wà lókun state wọ́n ti lọ di àwọn mosque wọ̀nyẹn wọ́n ti lọ dì í mú ti pẹ́ ipẹ́ yìí Yorùbá yìí ẹ kúrò wọ́n tẹ̀ jẹ́ kí Yorùbá gan kí wọ́n lídìí irun gan mọ́ láti pẹ́tipẹ́ torí kèfèrí náà ń pè wọ́n torí wọn mọ bẹ́ẹ̀ dú wọn mọ bó ṣe ń dú ọrùn àwọn èèyàn wọn Yorùbá lẹ́mìí ẹ̀. Yorùbá tó ń ṣèṣì ó ń tan rẹ̀ nìkan tó lè dúyàn lọ́rùn tó fèkì yẹn. so kò mọ ẹ̀sìn yẹn ṣe dáadáa nìyẹn nǹkan títí wọn nìyẹn so bí gbogbo ẹ̀ ṣe bó ṣe lọ ni wọ́n wà lóògùn wọ́n ti wà gbogbo ti wọlé láti ọ̀wọ́n àkókò yẹn àwọn Ògùn State àwọn Oǹdó Èkìtì wọ́n ti wọlé láti border town. ẹ ṣáà gbá wọn léyìí sí wọn láwọn mórúkọ àwọn olórúkọ Fúlàní mọ́ ọlọ́wọ́ òkè balẹ̀ làwọn lọ́sùn ṣe. wọ́n ti ń bíríìjì wọn síta wọ́n bíríìjì wọn kọ́ máa nìṣó wọ́n lọ́wọ́ òkè àwọn ọmọ òkè balẹ̀. ó máa sọdá ó di Ìbàdàn láti Ìbàdàn ó dògùn látòkò ó di Lagos State kẹ́tọ́ gbọ́ commissioner of kìnìkan sẹ́ríkì kìnìkan ẹni pé kìnìkan Yorùbá dẹ̀ ni a ti túra lẹ̀ tipẹ́ wọ́n ti wọlé ó dẹ̀ ṣe rí Ìlọrin yẹn dàbí ìgbà tó lọ ṣe youth service wọn ni tọ́wá síbọ̀ láti Zamfara wọ́n láǹdì sí Ìlọrin yẹn Gombe Kano gbogbo wọn á rọ́ síbẹ̀ tó lọ́dọ̀ bàbá wọn emir kó máa gbọ́ emir fún Ìlọrin nǹkan tẹ́ máa ń gbà yẹn Ọlọ́run máa ṣí yín dànù níbẹ̀ lágbára Ọlọ́run tẹ́fẹ́ máa pa àwọn ọmọ Yorùbá lára Ọlọ́run máa ṣí wọn dànù tòótọ́ má ti lọ síbẹ̀ yẹn ibẹ̀ náà ti máa gba training wọ́n bá ti gba training náà ti kọ́ Yorùbá kọ́ gbogbo ẹ̀ wọ́n á ti wo bọ́n ṣe ń wọ aṣọ ìmí ẹ̀ wá ní ẹ máa lọ kàwé ni ó yá ẹ wọbẹ̀ ẹ máa tẹ́lẹ̀ wọbẹ̀ ó di Ọ̀yọ́ páàkì ó kò jìnnà síbẹ̀ yẹn border town
ẹ ṣe ìyàwó akátí pé kọ̀ọ̀lù ẹlòmíì ẹ ṣe mà. ẹ ṣe mà náà ọmọ Yorùbá ẹ bá wa gbójú sókè. tí wọ́n sì ní gómìnà ní kọ́ stéètì yìí. Gómìnà kan náà là ń lò. ìlú tó dá Abdulrahman Abdulrasaq òun náà ló ń gbogbo. kò wá di kankan. àwọn ìlú tó ń darúgbó tó ti lé wọn lára yìí. tí wọ́n sì ní gómìnà ní kọ́ stéètì yìí. Gómìnà kan náà là ń lò. ìlú tó dá Abdulrahman Abdulrasaq òun náà ló ń gbogbo. kò wá di kankan. àwọn ìlú tó ń darúgbó tó ti lé wọn lára yìí o. ìlú tó tú lélẹ́yìí o. ìlú tó tú rèé o. ìlú tí Fúlàní tú lélẹ́yìí o. Àwọn onírè làwà yìí o. àwọn onírè tí wọ́n tú rèé o. tí ò sẹ́nìkan kan tó tú. Wọ́n kó gbogbo àwọn èèyàn. ó yá ẹ jẹ́ kó gbọ́. Òun lẹ̀ ń wòye ọwọ́ onírè. Ọwọ́ onírè làwà yìí o. Àwọn Fúlàní. Àwọn agbésùnmọ̀mí. Tí wọ́n wọ̀lú onílù. Tí wọ́n lé àwọn tó ń gbèlú bẹ̀ tó ń lé wọn lọ. Ẹ wo bí ìlú ṣe dáwóró. Ṣọ́ọ̀ṣì dáwóró. Mọ́ṣáláṣí dáwóró. Ìdí ògún kan gbẹ. Títí yọ ọ̀rọ̀ títí ti yọ ewé ó ti yọ koríko. Nílẹ̀ Yorùbá. Igbó ti dín mọ́ ilé. Ìyàwó Yorùbá ẹ ronú o. Igbó ti dín mọ́ ilé báyìí o. Tọ́ni wọ́n wá ń jí wọn lóru. Àwọn ẹ̀ṣẹ̀ ti lè mọ. Kí ni problem gbogbo yín láì kílẹ̀ wá lórí ìyàwó yàwó bí wọn? Ẹ tó wá ní káwọn ọ̀rọ̀ àti gbọ́dọ̀ fi máa wáyé fíìsì báyìí mọ́ ni. Ìwọ ní kó máa wọ̀ ọ̀lú mọ́, ẹ wá láàrin dúpẹ́ lọ́wọ́ orúmọlẹ̀. Ẹ láàrin dúpẹ́ lọ́wọ́ orúmọlẹ̀ tó tó bẹ́ẹ̀ síta. Ní ọmọ ilé ọjọ́ tó rántí ẹ̀mí àdúrà tó gbàdúrà fún. Ọmọ ìka jù aláìmoore ẹjẹ́ a máa Ìgbàdúrà rántí ẹ̀gbẹ̀yìn àdúrà tó gbàdúrà fún gbẹ̀yìn. Ìdí ògún kan gbẹ. Títí yọ ọ̀rọ̀ títí ti yọ ewé ó ti yọ koríko. Gbèlú bẹ̀ tó ń lé wọn lọ. Ẹ wo bí ìlú ṣe dáwóró. Ṣọ́ọ̀ṣì dáwóró. Mọ́ṣáláṣí dáwóró. Ìdí ògún kan gbẹ. Títí yọ ọ̀rọ̀ títí ti yọ ewé ó ti yọ koríko. Nílẹ̀ Yorùbá. Igbó ti dín mọ́ ilé. Ìyàwó Yorùbá ẹ ronú o. Igbó ti dín mọ́ ilé báyìí o. Tọ́ni wọ́n wá ń jí wọn lóru. Wọ́n mi ti bèrè náà. Bá a sọ dàbí lápẹ́tẹ̀ fún èmi owó. Ó ti ṣe bẹ́ẹ̀. Ok. Ní bá dẹ̀ kọ́kọ́ Ẹ ti rá wọn lé. Pásítọ̀ ti gbàgbà. Ẹ wò lú o. Ẹ wò lú o, báyé ṣe wọ́n ń lù nílùú o. Ìlú ti dáwóró báyìí o. Ẹ̀fọ́yẹ̀ balẹ̀ wọn jẹ́. Hospital wọn náà bàjẹ́ yìí o. Hospital wọn lélẹ̀ yìí o. Hospital wọn ní 1108. Yàrá yàrá ọ̀nà wọ́n ní. Ọkọ̀ tí ń tọ́jú èèyàn rẹ o. Hospital wọn rẹ o. Gbogbo kan lọ́tù. Ṣé o ti rí? Hospital wọn lélẹ̀ yìí. Tó ti ń tọ́jú àwọn èèyàn. Ọmọ ìṣòro kò dáwóró. Ẹ tẹnu mọ́. Ìyá ń tọ́jú àwọn èèyàn. Iṣẹ́ mọ́ ìṣòro kò dáwóró. Ẹ ti rí. Ṣé o ti rí? Àwọn ọmọ Yorùbá ẹ wò náà ẹ̀mẹ́ ẹ̀ká sùn báyìí o. Ẹ jẹ́ ká máa ṣe ràn wọ́n lọ́wọ́ o. Ẹni bá lówó ló ń ṣe sọ́rọ́ kéèsì náà. Ní gbogbo bíbá. Àwọn ìwọ̀n bá tí mo ṣe lè ṣòfò yín nísìnyí. Ìjà gbọ́, ọ̀gá ti ní kán ọ̀fù kámẹ́rà, ọ̀gá ti ní ká ọ̀fù kámẹ́rà. Because ẹ nífẹ̀ẹ́ wo ibi tí wọ́n dé. Tó jẹ́ wípé òórùn burúkú ló ń rùn jáde níbẹ̀. Tí kì í ṣe òórùn ẹran. Nífẹ̀ẹ́ wo ibi tí wọ́n dé. Bí yẹ pé àwọn fún àwọn wọn sá padà pàtó wọ́n gbọ́ àwọn òórùn burúkú. Báwo ni o? Nífẹ̀ẹ́ rí àwọn bòmíì tó yẹ pé àní lè ṣó. Àwọn ss lè mọ̀ mú ẹ pé wọ́n sọ̀rọ̀. Àwọn àbúrò ìyá wọn náà ń ṣiṣẹ́ lọ́wọ́. Ọmọ Yorùbá kí àwọn atajọ́ ọmọ Yorùbá ká fi ìmọ̀ ṣọ̀kan
ká ṣe ká wa ní òṣùṣù ọwọ́ kọ́mọ́ ni ẹ̀yin ní ti lọ́rin àbí ẹ̀yin ní ti Kwara àwa ní tọ́sí tó bẹ̀rẹ̀ kí n sún ọ̀fun fún yín tó bá parí iṣẹ́ tán ní Kwara ọmọ Ọ̀ṣun kan láti òfin yín yẹn náà Fúlàní ni ó dẹ̀ ní ọmọ ilé baálẹ̀ lòun lọ́sùn state kí lorúkọ Fúlàní ẹ̀ ó lóun ò rántí mọ́ ibo ló ti wá ó lóun ò rántí mọ́ òun ṣàmọ̀ pé Fúlàní lòun ṣùgbọ́n ọmọ ilé baálẹ̀ lòun lọ́sùn state òun kọ́lé síbẹ̀ 20 million ta ló fún nílẹ̀ ta ló talẹ̀ fún ó ń kílè mọ́ ọmọ ilé baálẹ̀ lẹ́nu tó bá bímọ ìtàn wo ló máa sọ fún ọmọ yẹn ọmọ ilé ibo ló máa pe ọmọ yẹn tí ọ̀ríjìnà ọmọ ìbọn bá fẹ́ jẹ baálẹ̀ nílé baálẹ̀ yẹn wọ́n á ní ọ̀nà lójú ẹ̀ ọmọ wa connect ara wọn ó kì báwo jẹ́ ti gbọ́ ẹ ti gba Kwara state tán ó yẹ ìtọ́wọ́ láti Mali ẹ máa gbogbo àwọn láti sinmi ìgbà tó ń kà nísìnyí èyí kan náà wọlé lọ́kàn àwọn bàbá wọn wọlé Yorùbá gbọ́nà kílè mọ́ ọmọ ilẹ̀ Yorùbá lè rí ẹ̀rí bí ìlú ṣe dá wọ́n ẹ̀rí bí ìlú ṣe tán àbí tó bá wà ní òkè jáde lé ọba 33 tó ti sá kúrò ní Kwara ẹ̀ka gbé kọ́ọ̀lù sílẹ̀ tó ọ̀dọ̀ sọ́dọ̀ ṣe yìí wọ́n má tún dé. oní tó bá ṣe kí ni ẹ̀. ọba 33 ló ti sá kúrò ní Kwara state lọ́wọ́ agbóhùnsókè 33 ọba ogun dé bàbá mi àwọn ọba wa ti lọ ṣàtìpó lẹ́yìn rẹ̀. ṣé o ti gbọ́. ẹ kú ètò. àjọ ń ṣètò ní sà. oní tó bá jáde lọ́la ń kọ́. àwọn bá ti lọ sí ìfọ́jọ́ nílùú bòmí. àbí àwọn ọba wa ti lọ gba refugee asylum. òṣù máa jáde lọ wà dúró àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè. àwọn náà nífẹ̀ẹ́ lọ já olùfẹ́ jáde lọ àdúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀. tó máa gbọ́ afẹ́ lọ ṣe tibítibí lọ́wọ́ wá jáde lọ. olóyè Sunday Adéníyì ọmọ Adéyẹmọ Ìgbò Òòṣà. ṣe é pé ànàmọ́wọ́ fídíò ẹ lánàá kì í jẹ́ àbí ìrántí máa mú ló forúkọ ẹ̀. èmi ò mọ ìrántí lè mọ mù. jẹ́ kí ni ẹ bá ìwọ̀ jẹ́ kí body language ẹ̀ lásán ìbànújẹ́ ti bá inú ayé ẹ̀. bẹ́ẹ̀ni he is frustrated. jẹ́ kò dé pìtìpìtì ni ó ti promise lélẹ̀ yìí wọ́n fi dé primary pìtìpìtì o. ẹ̀jẹ̀ ti sì pìtìpìtì promise lélẹ̀ yìí òun ló bá yẹn wọn ò dẹ̀ tí ì rí nǹkan kan wọn ò tí ì rí nǹkan kan òmò yìí pé àwọn alálẹ̀ ẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n ti máa sọ pé ó ti fẹ́ pé fíìmù ta nǹkan tó ń ṣe táwọn alálẹ̀ ṣe yìí wọ́n ń bínú náà ni pé iná ń jó ó tún fi pẹtrólù sí òun nìkan tó ń ṣẹlẹ̀ yìí. bẹ́ẹ̀ni ẹ yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ ni o ọ̀rọ̀ tó ń sọ yẹn àwọn alálẹ̀ ló ń ṣiṣẹ́ o. wọ́n lánàá mo ní ilé ìbànújẹ́ ti bọ́ fún ẹ̀. bẹ́ẹ̀ni. ìbànújẹ́ ńlá ó ti bá ọkọ ẹ̀. ẹ̀rí bínú ṣe ń bí. wọ́n lè máa bá tó wọ́n bá lọ wo máa yẹn lánàá ó sì blood pressure ó ti lànà. blood pressure ó ti lànà lánàá ẹ̀. ìgbà tó tún máa sọ̀rọ̀ ó láwọn ṣé Ìlọrin protective clinic kan àbí defensive clinic kan kí ló ń defense. tàbí pé ẹ mọ̀ pé ẹgbẹ́ ó lè yàtọ̀ yẹn lẹ́gbẹ́ defense yẹ kì í ṣe kọ́ yín. ó tún máa sọ ó ní àwọn Ìlọrin ò tí ì mọ̀ sí o fún àwọn làwọn ń sọ̀rọ̀ o fún association. association ló lẹ́ẹ̀fẹ́ tó bá jẹ́ Ìlọrin. association wo lẹ́ẹ̀rẹ́fíṣẹ́ tó bá jẹ́ Ìlọrin lẹ́ẹ̀rẹ́fíṣẹ́ yẹ́nì òkè òun ẹ̀ka kí yẹ́nì àmà sáyẹ́nsì pé gbogbo gbọdọ̀ wá ní o ìbára sọ ọlọ́rọ̀ kan sọ fún ẹnìkan lọ ló ń gbé jáde. nígbà tó ń pa àwọn èèyàn tó ń lé àwọn èèyàn jáde wáyé tó jáde nígbà yẹn pé nǹkan tẹ̀ ń ṣe yìí ó wà ìwúwà o pé ìwà burúkú ni